ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè lérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. ẹ fẹ́ MC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kàn mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tò gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. Ilé aláyọ̀, ilé aláyọ̀, ilé aláyọ̀ nílé wa.
tòun fẹ́. Nítorí tọ́lọ̀ bá ti ṣíṣọ́ tí mo jóṣó lábẹ́ ẹ̀jẹ̀ bàbá ti ń gbé ibi gbogbo ó ìtọ́jú rẹ̀ ló wá. Ilé kúrò tòun fẹ́ mo ti wọlé ọdún ọmọ ọlọ́run mi sọ̀rọ̀ ó ti gbọ́. Báyà tó ló bá kọjá lọ, òun ló mọ rẹ̀ òun ló láìṣẹ̀ o. Báyà tó ló bá kọjá lọ, òun ló mọ rẹ̀ òun ló láìṣẹ̀ o. Nígbà tó rí, òun máa ń sọ tó wá kùtà bẹ́ẹ̀ nígbà mẹ́rin tó ń gbogbo àwọn ọmọ òun ọ̀rọ̀ mi ti wá jáde lọ. Bẹ́ẹ̀ni nígbà kan rí àtijẹ́nu tí ń jẹgun àtijẹ́ṣe tí àtijẹ́na tí ń wà kísà àwọn onísinsìnyí ọpẹ́ náà ló yẹ ká máa dá lọ́wọ́ Ọlọ́run ọba ní gbogbo àpò kíkò tá a bá wà ó yẹ ká máa dúpẹ́ fún oore Ọlọ́run nínú ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ti jẹ́ pé nígbà kan ẹnu wọn báyìí egun ẹran náà ni wọ́n ń jẹ àwọn ọlọ́jà kí wọ́n rẹran rí àwọn àsámi egun báyìí náà ni wọ́n mọ̀ náwó sí àwọn ní ìsinyìí ipò tẹ́ wà yìí ó yẹ kẹ́ ẹ̀ tún mọ̀ dúpẹ́ pẹ̀lú tí ń jẹgun ó ti wá ń jẹran báyìí. Ìjọ abúlé báyìí àkàrà lẹ́hìn wà láàkérò ọ̀nà ẹ̀kú ìjọ méjì báyìí náà láàkérè ni bó bá tún jọ méjì mẹ́ta tá a ríra wa èmi kì í ní gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ mo kì í ní mẹ́sàn-án mo kì í ní mẹ́wàá mo kì í bí ọlọ́gbọ̀n ọjọ́ mo kì í bí ọlọ́gbọ̀n oṣù mo kì í káàkiri gun mẹ́rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ọjọ́ gbogbo ọba mi ìgbàdégbà ọba àsìkò dásìkò ọba mi ti ṣe ohun gbogbo nínú ohun gbogbo wípé níwọ̀nyí ìjẹ́jọ́ là ń dágbére fúnra wa lórí ètò yìí pa àtúnpadà láyọ̀ àtàláfíà àtújọ ń gbọ́ wọn ara wa àtújọ ríra wa kètèkètè báyìí ọ̀pẹ nìfẹ́lẹ́dùà ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Lọ́wọ́ ọlọ́run ọba mi ọba tó ń ṣe gbogbo nínú gbogbo àríwá àlá akamalaya kàkà bí òkè ọba tí ń jẹ́mi ni má ṣe bẹ̀rù ọlọ́run àwọn ọlọ́run olúwa àwọn olúwa àdúpẹ́dúpẹ́ fún oore rẹ. Ọ̀fẹ́ la rí gbà lọ́wọ́ ọlọ́run ọba torí ìdí èyí náà lèmi ṣe máa ń kí ọlọ́run ọba mi arúgbó ọjọ́ ọba mi àdàgbà má pàròyè gbẹngbẹlẹ kó dábí ó gbè wú ọba tí ń gbénu ọmọ ènìyàn ṣọlá ọba tí ń gbénu ọmọ ènìyàn ṣògo àríwá àlá ọlọ́run ọba mi ìbà rẹ lónìí gbẹngbẹlẹ kó dábí ó gbè wú ọ̀rọ̀ tí ń gbénu ọmọ ènìyàn sọ́wọ́ mi olórúkọ ńlá olórúkọ rẹpẹtẹ àdìmúlà ọba mi àdìmúṣerere ọ̀rọ̀ wọn ní iṣẹ́ lẹ́jọ̀ owó léde ní ọba mi ti ń jẹ́ èmi má ṣe bẹ̀rù aládé àlàáfíà
aládé ńlá ọba mi ti fọba jẹ ọba tó ju gbogbo ọba lọ ọba tí jẹ́ kábíyèsí ọba mi àwa mà níbi olódùmarè ọba tí ṣe ohun gbogbo nínú ohun gbogbo ọlọ́run rárá ọlọ́run gbogbo ènìyàn ọba tó dá ayé àti ọ̀run ọba tó dá ọ̀run méje lẹ̀ méje tó fàyè ṣẹ̀kẹ̀ẹ́dógún ìbára lónìí ọba mi akọni mọ́mọ́ àmúgègé oníkálàmù ńlá ti kọmọ lálẹ́dẹ̀ ọ̀run ọba mi ọ̀rọ̀ tí gbénú ọmọ ènìyàn ṣọlá ọlọ́run láti tẹ̀kọ́ ṣe lọ̀rọ̀ wà rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ọba mi ọlọ́run ọba náà sì lọ̀rọ̀ ọ̀hún ọlọ́run mi sọ̀rọ̀ àkọ́kọ́ ìbà rẹ lónìí kábíyèsí rẹ mo júbà rẹ o ọba tí ń jẹ mímọ́ tí mu mímọ́ tí sì ń fi mímọ́ bòrà bí aṣọ kábíyèsí rẹ ọpẹ́ ẹ̀yìn náà rẹ fún oore ọ̀fẹ́ tó fi fún wa fún àánú rẹ tá a rí gbà fún àlàáfíà wa tó di odi fíafíà ọ̀rọ̀ tá a mọwọ́ mẹsẹ̀ ayé òdì lé wa lórí ohun tí ò sọnù táráyé ń wá kiri wọn béèrè ẹ̀ lọ́wọ́ wa ọlọ́run ọba mi ò járí dààmú ogun ẹjọ́ ogun wá wí tiẹ̀ kò ṣẹlẹ̀ sí a ọpẹ́ náà ní fọlọ́run ọba mi adúpẹ́ lónìí lórí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn fún àánú rẹ tá à ń rí gbà fún oore ọ̀fẹ́ rẹ èyí tó ń ṣe fún wa ọpẹ́ ìyìn náà ní fẹ́lẹ́dùà. Tóbi rẹpẹtẹ kábíyèsí ọba mi àdìmúlà. Kì í ṣagbára ọmọ fi wà láyé ìwọ tó bá mọ núrò tó bá mọ pẹ́ dá ọlọ́run ọba mi ò tètè lọ ọkọ̀ ọgbọ́n ti ń ṣe é tọ́gbọ́n ọlọ́run ọba mi kì í jẹ àmàlà kì í jẹ̀fọ́ kì í jẹ kọ̀kọ̀rẹ́ ọpẹ́ lóúnjẹ Elédùmarè. Tẹlifíṣàn níbẹ̀ náà láti kì í káàbọ̀ sórí ètò ẹ̀kújọ́ méjì ẹ̀kújọ́ mẹ́ta ẹ̀kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ ẹ̀kú àti báyìí náà làákìrẹ́ ní gbogbo àtúnjọ́ méjì mẹ́ta tá a kíra wa ẹ̀kẹ́ kọ́kọ́ ẹ̀kú àlejò mú ògbòǹgbò ọ̀nà ẹ̀kú àlejò ẹ̀sẹ̀ ẹ̀túnkú àlejò mi lórí ètò fún tòní mo ti ti dé pẹ̀lú èdè mi tí mo fi ń gba ìrànwọ́ gbogbo èèyàn ọmọ aráyé mo ti ti dé lónìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà mo tún ti gbédé sórí ètò lónìí níbi tó ti ń gbóná fẹ̀lifẹ̀li èyí tèmi mo tún ti gbédé ò lórí ètò fún tòní mo ní gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà onílé ní àlejò ní gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ bọ̀rọ̀ kìíní pásábà náà ni mo kí o mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin ọrùn lè jìgbà ọrùn lẹ̀kẹ̀ pátá náà ni mo kí pẹ̀ káàbọ̀ sórí ètò fún tòní ẹ̀kújọ́ méjì ẹ̀sìnkújọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin prophet and prophetess gbogbo ẹ̀yin imam ẹ̀yin sheikh ẹ̀yin àfáà wa mo kí gbogbo yín pátápátá mo sì kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá torí pé Yorùbá bọ̀ wọ́n ní ṣẹ̀ṣe lágbà gbogbo yín pátápátá náà ni mo ń kí káàbọ̀ sórí ètò fún tòní ẹ̀kújọ́ méjì ẹ̀kújọ́ mẹ́ta Monday kejì rèé nínú ìpele oṣù kẹrin òní ni Monday kejì nínú ìpele oṣù kẹrin òní ni ọjọ́ kẹjọ nínú oṣù kẹrin ọdún 2019 òní ni ọjọ́ Monday tí Yorùbá pè ní ọjọ́ ajé lélẹ́yìí ò kọ́lọ́wọ́ bàmí kó jẹ́ arájé jẹun káríta jẹ́ ṣe o kájọ́ fi lé wa ṣe bùgbé ajé ògúngún nìsọ̀ ká ní ọlọ́wọ́ ká mọ̀ ṣe ní ọlọ́run o àìkáàbọ̀ sórí ètò fún tòní pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín rèé wọ́n láń lórí pírẹsẹ̀ntà yín rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ìyájọ́ ọmọ yín rèé ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́rẹ̀ jẹ́ one fún gbogbo UK ajọ́kẹ́ adé lèmi dé èmi lọ́mọ àgọ́ òbílẹ̀ ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gùn lẹ́sẹ̀ yín ọ̀bọ kàrẹ́ yín fúnfọ́ ká bábá mi ní jọjọ èmi lọ́mọ sápà lẹ́yìn pẹ̀tẹ́ ọmọ ẹranko yá yọ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi ti gbogbo ara lókè Ìbàdàn ní Olúyọ̀lé ẹni lọ́mọ jẹ gbẹ́jẹ̀ kan máa fi karan fọ́ nínú ìlú àná ìlú Òjó ìlú Àjàyí lódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun láti ọmọ wa kábíyèsí Adétúnjí Àkànmú Ajé Ògúngúlù Sọ̀wọ́ kájọ́ wọlé wa ṣe bùgbé lónìí ẹ̀ka àbọ̀ sórí ètò. Débìkíbi sẹ́yìn náà bá wà ẹ̀dákun ẹjọ́ ẹ̀ wọ́n nǹkan fìdílé nǹkan ẹ̀ṣá àti jókòó lé nǹkan kan náà ni. Ẹjọ́ dúpẹ́ tí wọ́n kì í ṣe mímọ̀ ṣe wa la fi wà láyé wà láàyè orí ọ̀fẹ́ la rí gbà àwọn tó dára jù wá lọ wọ́n ti lọ àwọn tí ò tó wa wọ́n ti lọ àánú la rí gbà ìjà mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbà yìí dáre ètò fìdí kalẹ̀ tìlú lọ
London ní United Kingdom nígbà náà láti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó ti ń kán sí ibẹ̀ náà ni mo ti mẹ́tò wá fún yín ìyẹn nílùú London náà la wà yìí ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ láǹfààní láti máa gbọ́ wa ń bẹ̀ ẹ download tuning lórí apps yìí ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ máa gbọ́ wa live and direct bá ti ń bẹ lórí ètò lórí Facebook wa ìbílẹ̀ rédíò television tv tiwantiwa lórí Facebook page wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa lórí Instagram wa ìbílẹ̀ rédíò tv station UK ẹ máa wò mí live and direct lórí Instagram wa bí mo ti ń bẹ lórí ètò yìí. mo ní gbogbo ẹ̀yin ìyá wa pátápátá gbogbo ẹ̀yin ìyá lájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlù gbogbo ẹ̀yin òdókòwò ẹ̀yin òǹrajà òǹtajà gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba gbogbo ẹ̀yin ọmọ iléèwé mo kí gbogbo yín pé kú ọlídé láyọ̀ lẹ́ padà sẹ́nu ẹ̀kọ́ yín gbogbo ẹ̀yin wákọ̀wákọ̀ òṣìṣẹ́ ìjọba mo kí yín o àwa ilẹ̀ máa wọ ọkọ̀ ọba àdàbọ̀ ní ṣàwà lẹ́sẹ̀ gbogbo àwọn ìyá lájẹ́ bàbá lọ́jà àtàjèrè báyìí náà láàmọ́ta gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín pé lágbára Ọlọ́run yóò máa jú wá ṣe gbogbo ẹ̀yin tí yẹ pẹ́nu ilé náà lẹ́wà tẹ̀tí ń tajà yín mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò fún tòní gbogbo ẹ̀yin tẹ̀sí ń darapọ̀ mọ́ mi lórí Facebook náà pátápátá náà ni mo ti ń kí yín mo ti ń rí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin silent listener silent watcher wa ẹ káàbọ̀ sórí ètò fún tòní bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share ẹ like ẹ comment ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò ká jọ jẹ̀gbádùn ètò tòní mo ti rí ọwọ́ àwọn tèmi Michael Abisola Vanades ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Rose Lays ẹ káàbọ̀ Princess Adétún Ọ̀jọ́rá ẹ káàbọ̀ sórí ètò ọmọlàríkẹ́ àdé òní SMG ẹ káàbọ̀ sórí ètò ìyá gbogbo TV mo rí yín o Modicas Boutique àṣìmọ̀lówó ẹ káàbọ̀ sórí ètò wọ́n dáadáa yọ ẹ káàbọ̀ sórí ètò lára àwọn òṣìṣẹ́ wa náà níbí ní ẹ ṣé gan ni kò rí yín lórí ètò Abíọ́lá Alimat wọn ni olúwa ẹ ṣé o bẹ́ẹ̀ ni o mọ́dà ọlá ọmọ làgbékẹ́ ẹ káàbọ̀ sórí ètò Babátúndé Fáṣọlá gómìnà wa nu gómìnà wa Èkó tẹ́lẹ̀ nu Abímbọ́lá JP Àkàndé ìyá mi ẹ káàbọ̀ sórí ètò mo rí ẹ kú àtàárọ̀ Ọ̀túnba Kọláwọlé Akínwándé ẹ káàbọ̀ sórí ètò Babátúndé Bámidélé Bàdà ẹ káàbọ̀ Ìyálájé Adé Ìgbé ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátápátá náà ni mò ń rí pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní ìyá gbogbo wọn ni ẹ̀kú ètò ìyá àbàdàn ẹ̀yìn tèmi ìyá gbogbo TV ní ìyá mi Abímbọ́lá JP wọn ni ìyá àbàdàn ẹ̀kú ètò wọn ni ẹ̀kú ètò ẹ̀ṣẹ́ ìyá mi wọn ni ẹ̀kú ìyá àbà ṣe yí gbaná ìtàló wọn ni ẹ̀kú ètò lóòtú ẹ̀ṣọ́wọ̀ ẹ̀yìn tèmi gbogbo yín pátápátá náà ni mò ń rí ẹ káàbọ̀ sórí ètò fún tòní akúṣẹ́ ní àpò àtàárọ̀ àrà jẹjẹun o àjọ òfìlé wa ṣe bùgbé wọ́n fi gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi pátápátá wípé akú àsìkò lẹ́ǹtì yìí lágbára Ọlọ́run lẹ́ǹtì tí ń lọ lọ́nu àjínde tí ń súnmọ́ wa àwa náà súnmọ́ àjínde bẹ́ẹ̀ ni mo rí brọ́dà mi Frank Dada àwọn èèyàn wa náà nìyẹn akọrin bí ẹ̀ níjẹ̀kọ́ náà nìyẹn Frank Dada my brother ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo yín pátápátá lè káàbọ̀ sórí ètò fún tòní gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi mo kí gbogbo wa pátápátá pé akópalẹ̀mọ́ àjínde tó ń bọ̀ lọ́nà yìí láyọ̀ náà ló máa bá wa àwọn ẹlẹ́ǹtì ó ti ń lọ náà nìyẹn ó ti di 35 lénìí ó ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn àjínde sì ti ń súnmọ́ wa láyọ̀ báyìí náà ni ó bá wa lágbára ṣé Èdùmàrè bẹ́ẹ̀ ni mo sì ní kí gbogbo àwọn mùsùlùmí náà pé akópalẹ̀mọ́ àwẹ̀ Ramadan ti wọlé tán o lágbára Ọlọ́run inú dùn náà láàfi ṣe yóò bá wa láyọ̀ àti àlàáfíà mo kí gbogbo wa pátápátá pé káàbọ̀ sórí ètò fún tòní ètò yẹn sọ wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìpele mẹ́ta náà lètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí a ní abala ìdílé aláyọ̀ a sì ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mẹ́tẹ̀ẹ̀ta pátá náà là á gbé yẹ̀wò lórí ètò fún tòní ẹjẹ́ tó mọ́ bá àbọ̀nà wẹ́rẹ́wẹ́rẹ́ torí pé iwájú báyìí náà ló ní gbádágí agbọ̀nsalẹ̀ báyìí ló ní ọ̀hún ìgbà ìpéjú báyìí náà la láfilà bó bá ti kọjá àdó ti mú nǹkan dá nínú bí ọ̀bà jó tutù ajá rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ò ní ṣe yí kò ní ṣe mí náà lágbára Ọlọ́mọ ń bọ̀ náà.
fẹ́lẹ́dùmarè sísítà mi Crown Adéoyè mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ àti abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí lórí ètò yìí ètò wa náà rèé abala àkọ́kọ́ náà ni mo pè ní ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lórí ètò fún tòní kí la fẹ́ fi ṣíra wa létí tá a fi máa gbára wa nímọ̀ràn gẹ́gẹ́ bí ó ṣe ń lọ a gbọ́dọ̀ máa jọ ṣíra wa létí o bí nǹkan ṣe ń lọ bí a ṣe gbọ́dọ̀ máa tọ gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ wọ́n ní tọ̀sẹ̀ báyìí náà lọ́lọ́yọ́ bá a ṣe gbọ́dọ̀ máa tọ gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ mo kí gbogbo ẹ̀yàn ọmọ lọ́jọ́ bí kì í tó mọ wọnú ètò lọ gbogbo ẹ̀yàn ọmọ oṣù April mo kí gbogbo yín pátápátá báyìí mo kí sísítà mi Crown Adéoyè ọmọ lọ́jọ́ bí òní abẹ́ ẹ̀rọ lọ́n báyìí ọmọ lọ́jọ́ bí òní sísítà mi Crown Adéoyè ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọláńlá àti àlàáfíà ẹ̀mí gígùn àlàáfíà lágbára Ọlọ́run yóò wọlé yín wá o sísítà mi Crown Adéoyè ẹ bá mi kí wọn ara àwọn olólùfẹ́ wa lórí àwọn ètò wa iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ní onílọ́jọ́ bí wọn ẹ bá mi kí wọn wípé happy birthday sí sísítà wa Crown Adéoyè ẹ bá mi kí wọn kú ọjọ́ bí Adéyẹmí Ọ̀ṣúnbádé ẹ káàbọ̀ sórí ètò mórí yín ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ káàbọ̀ àwọn ọ̀rọ̀ ṣí ti wá fún tàkọ́kọ́ lórí ètò lónìí kí ni mo mú wá mò ń bọ̀ náà. Ìnáwó lópin ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí onígbéyàwó gbogbo ẹ̀yin tẹ́ kó mọ jáde ẹ̀yin tẹ́ ṣe graduation gbogbo ẹ̀yin tẹ́ ṣòkú àgbà àkí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ṣàjọ̀dún ni ẹ ṣe onímọ̀ṣáláṣí yín ni àsàlátù ni gbogbo yín pátápátá náà làkí pé ó dáadáa kò ní wọ́n lọ́ọ̀dẹ kó wá gbogbo wa. àbí bó ṣe rìnà àbí bó ṣe kọ ire rẹ̀ tàbí ọ̀nà tó ń gbà dán tí ń gbà wọṣọ oríṣiríṣi nǹkan la yóò mọ̀ wí wọ́n lè ní ó fàyàwọ́ ni ẹ mọ̀ bó yóò jí gbé ni ẹ mọ̀ bó yóò ṣe nǹkan kan ni oríṣiríṣi ìlà yóò mọ̀ wí bọ́n bá ti mọ̀nà tó ń gbà jẹ́ tó ń gbà mú tẹ́dá bá ti wádìí ọlà rẹ̀ títí tán bá rí oríṣiríṣi náà la yóò mọ̀ wí àmọ́ tí wọn náà bá sì ti wá fẹ́ tẹ̀síwájú ó ti yá adi pé kó yá gbọ́n etí rẹ̀ nù báyìí kó yá ṣe ní pé ìpàkọ́ òpó ṣùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́. ẹ̀ṣọ́ ìyá mi Abímbọ́lá JP wọ́n ní igba ọdún kan ní ó fún sísítà mi Crown Adéoyè ẹ ṣeun ṣeun mo dúpẹ́. ìgbàgbọ́ ìwọ̀n tó ìṣẹ́jú náà yẹ ọ́ ẹ̀ṣọ́ ìyá mi ẹ̀ṣọ́ ìyá mi Ìyábọ̀ Adékùgbẹ̀ ẹ káàbọ̀ sórí ètò wọn ni ẹ̀kọ́ ètò máa ẹ̀ṣọ́ ìyá mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí. àbẹ́rẹ́ kí ni mo wí ní ìsinyìí pé gbàgbọ́ ògbóṣù torí ẹlẹ́kàn ló bàjẹ́ bẹ́ẹ̀ lábá ti ń sọ̀rọ̀ rẹ tí ìwọ sì wò wípé tó ọwọ́ rẹ mọ́ lọ́dọ̀ Ọlọ́run ọyá sọ̀pàkọ́ ni kò rà mọ́ bá ti kò mọ́ bá kádàrá rẹ kò mọ́ tẹ̀síwájú torí pé téèyàn bá ń gbọ́ ayé wọn sọ wípé wọ́n ní wọ́n pé èèyàn ní tẹ̀síwájú kí ni wọ́n pé máa ń ṣe nínú ìgbésí ayé àwọn ẹ̀dá ìmọ̀ ń fààyàn sẹ́yìn ni ẹni pé tẹ́lòmíì bá ń ṣe nǹkan tó bá ní wọ́n mọ̀ sọ báyìí onítọ̀hún yóò bá mọ ẹ̀rú ọmọ bẹ́ẹ̀ lómi bá pé ká mọ́ bá rí kankan sọ pa mí o ká mọ́ bá sọ kankan yóò bá ní owó oníṣe nǹkan ọ̀hún mọ́ bẹ́ẹ̀ sì rèé ó lè jẹ́ ọ̀nà oríire rẹ̀ ni
ó lè jẹ́ ọ̀nà ayọ̀ rẹ̀ ni àmọ́ torí pé òun fúnra rẹ̀ ti ń fetí sí wọn ni wọ́n pé kò ní jẹ́ pé òun fúnra rẹ̀ ó tẹ̀síwájú. ọ̀rọ̀ wọn ni wọ́n pé àwọn fààyàn sẹ́yìn nínú ìrìn àjò ayé èèyàn. ọ̀rọ̀ wọn ni wọ́n pé àwọn jẹ́kẹ́lòmíì ò wà lójú kan tí ò sì ní tẹ̀síwájú mọ́. ẹlòmíì ó ti rí ẹni tó fẹ́ fẹ́, ó ti rí boyfriend tó fẹ́ fẹ́, onígbàdá wa ní wọ́n mọ̀ ní ẹni tó fẹ́ fẹ́ hùn, wọ́n mọ̀ ní ọmọ ti fẹ́ nìkan rí tọ́mọ̀ ti bímọ fún rí, ṣé irú èèyàn bẹ́ẹ̀ ló wá fẹ́ fẹ́. ẹlòmíì sì torí ọ̀rọ̀ wọn ni wọ́n pè yìí ó sì fi pàdánù nǹkan tó yẹ tó ṣe pàtàkì sí ìgbésí ayé rẹ̀, ó pàdánù rẹ̀. olóòwà ní wọ́n ti lẹ́nìkan ti bímọ fún rí o, òun ò sì mọ nǹkan tẹ́lẹ̀ ṣe. ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ohun tó o bá fẹ́ ní mọ̀ ń ṣe fún ọ. kó o tó bẹ̀rẹ̀ gan lòun fúnra rẹ̀ ó ti náwó pé ó ṣeé ṣe kí girlfriend mi, ó ṣeé ṣe kí ìyàwó mi ó nídìí irú nǹkan báyìí, yóò sì ti fi lé lọ́wọ́ kí wọ́n gan fúnra rẹ̀ tó lanu béèrè. àmọ́ torí wípé wọ́n ní wọ́n pẹ́ tó ń gbọ́ kiri yìí yóò bá ní wọ́n sọ pé nítorí lágbájá lòun náà bá yà fílẹ̀ pé òun ò ṣe mọ́jàre wọ́n ti ní kinní kan ṣe, yóò bá máa tẹ̀síwájú lọ. ẹni tó sì ṣe pàtàkì sí rèé tó ń fẹ́ lójú tó ń fẹ́ nímú, àmọ́ torí pé wọ́n ti sọ̀rọ̀ fún ọpọ́ wọn ni wọ́n pé bẹ́ẹ̀ náà ló ṣe ìyàwó girlfriend kan tó nígbà kan bẹ́ẹ̀ náà ló ṣe lù. ǹjẹ́ wọ́n ti ẹ̀wádìí rẹ̀ kó o mọ̀ bóyá lóòótọ́ ló lu ẹni tí ń fẹ́ tẹ́lẹ̀, àbí tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ló lu onítọ̀hún, ó yẹ kó o tiẹ̀ ṣèwádìí pé kí ló ṣe fún gan-an tó fi di wípé ó lù ú. ó yẹ kí wọ́n fúnra rẹ̀ wádìí ní tárábìnrin ọ̀hún bá ṣe tó fi jẹ́ wípé ẹni tó fẹ́ ó lù ú, àmọ́ torí pé ò fẹ́ wádìí wọ́n ní wọ́n pé òun náà ló lọ gbọ́ tó fi pàdánù ẹni tó yẹ kó ẹni tó ń fẹ́ ọ lójú tó ń fẹ́ ọ nímú. bó ṣe ń ṣẹlẹ̀ sí obìnrin náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin. ọkùnrin míì náà mọ̀ ní obìnrin tó ń ṣe dáadáa sí ọ tó fẹ́ ọ tó jẹ́ pé ó jẹ́ olùrànlọ́wọ́ tí ń ràn ọ́ lọ́wọ́, àmọ́ torí pé wọ́n ní wọ́n pé ọmọ ti fẹ́ nìkan rí ẹni kí ni ó ti bí fírẹ́ǹdì bọ̀dá lágbájá rí lónìí ọba ní láíláí òun ò lè fẹ́ òun ò lè máa fẹ́ ẹni tí bọ̀dá lágbájá kan tó ti fẹ́ rí. ǹjẹ́ ìjọbìnrin kan wà láyé tọkùnrin ò tí ì fẹ́ rí tàbí tọkùnrin ò tiẹ̀ tí ì dẹnu kọ rí tí wọ́n wàá sọ wípé ó fẹ́ obìnrin. ó dàbí olórin kan tó bí ó ní obìnrin tí ẹnìkan ò tí ì fẹ́ rí wọn ò lè bá wọn fẹ́, ó tọ̀ wọn ò tí ì ṣetán tí ó fẹ́ yàwó ni. obìnrin tẹ́nìkan tó ti bá ṣàṣepọ̀ rí wọn ò lè fẹ́, ó tọ̀ wọn ò tí ì ṣetán tí ó fẹ́ yàwó ni. a ní torí wípé ẹnìkan ti fẹ́ rí èmi náà wà lè àbí ò lè fẹ́ ọ torí pọ́kùnrin kan ti ń fẹ́ tẹ́lẹ̀. ẹjọ́ ìjọbìnrin kan wà láyé tí ọkùnrin ò tí ì kọnu sí rí. bẹ́ẹ̀ bá gbé ọmọ tuntun dání tọmọ òun bá dáa tó bá rẹwà, àti kékeré òǹgá lẹ́sìn mọ́ ráwọn bọ̀dá tí wọ́n ti mọ ní mọ́mí lágbájá èmi ni mo máa fẹ́ ọmọ yín tó máa dàgbà. ẹjọ́ ṣé wọ́n ti máa fàìdí àtòsí ẹ̀? ẹjọ́ ṣé wọ́n ti máa fàìdí àtòsí ọmọ kékeré gan tí ò tí ì mọ nǹkan kan? wọ́n ní àti ọmọ yín bá ti dàgbà ọmọ mi ló máa fẹ́ o, àtọmọ yín bá ti ṣe kinní kan èmi ni mo máa fẹ́ o. wọ́n ti ń fàìdí àtòsí ẹ̀ gan lọ́mọ kékeré gan tí ò tí ì gbọ́n, ká tó wá sọ wípé ẹni tó ti dàgbà tó ti bàlágà. ẹ dákun bóò lọkùnrin ò ṣe ní kọnu sí i, bóò ni ò ṣe ní ti rọ́kùnrin tí ó mọ tẹ̀lé tẹ́lẹ̀ nígbà tí ìṣe lákìrí boto. òun náà fi mọ́ sọ wípé bọ́kùnrin bá dóbìnrin tẹ́yàn kan ò tí ì fẹ́ rí lòun fẹ́ òun tọ̀ wọn ò ti ṣetán tí ó fẹ́ yàwó ni. àmọ́ torí ọ̀rọ̀ wọn ni wọ́n pé kí ni àwò ó ti fẹ́ lágbájá ni wọ́n wá sì torí ẹ̀ sọ pé ò ṣe mọ́ fóbìnrin tó jẹ́ pé ó ń ṣe dáadáa sí ẹ. ẹ ṣeun brọ́dà mi betterman mo rí yín ẹ kúrọ̀lẹ́ gbogbo lẹ́kọ́. ìyá mi Olúyọmí Olúpọ̀nlé ẹ káàbọ̀ sórí ètò. wọ́n ní good evening sister ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò mà. ìyá mi Roslyn ẹ ṣé gan ni mo rí yín stainless alájà ẹ káàbọ̀ sórí ètò. ọ̀rọ̀ wọn ni wọ́n pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní jàǹbá, ó ti fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹlòmíì bẹ̀rẹ̀ nǹkan kan tó yẹ pé ó ń ṣe nǹkan ọ̀hún lọ
wọ́n ní ọgbọ́n kan tó wí wọ́n máa ń bú ẹ̀ àwọn ní kí ló ń ṣe kí ló ń tà ọjà wo ló gbé tó dà torí wọ́n ní wọ́n pẹ́ tó ń sọ òun náà bà pẹ̀lú òun ò ṣe mọ́ òun ò tárú ọjà báyìí mọ́ kò yẹ kí wọ́n ti sọ pé kò yẹ kí irú òun ló yẹ kí wọ́n máa bá ní irú ìdí ọjà báyìí ṣe bíbí kan lèyàn ti mọ́ bẹ̀rẹ̀ láti ṣoríire àti ṣoríire ò rọrùn àmọ́ ibì kan lèyàn ó ti pa kítí mọ́lẹ̀ tẹ́yìn ó ti mú wípé àlóríire yìí mo fẹ́ ṣe ni kí wọ́n ní ọ̀nà àbáyọ láti lè jẹ́ kéèyàn ó ṣoríire ọ̀hún ìyẹn ò ní pé téèyàn ò bá fetí sílẹ̀ láti mọ́ gbọ́ wọn ni wọ́n pé ṣóyẹ nǹkan tó yẹ kára ilé rẹ mọ́ jókòó tìǹú kò sí ẹ̀wà rọ́jà míìta àbẹ́ẹ̀rí kò wà rọ́jà míìta ṣé nǹkan tó yẹ kó jókòó kó máa tànú ṣé irú ẹ̀ ló yẹ kó máa tàrú nǹkan báwọn ẹ dẹ́kun ẹjọ́ ń máa sọ pé ṣé irú rẹ ni irú ta wá ló yẹ kó tà á wọ́n ní báwo ikú bá ṣe mọ ló ṣe fi ń nujú ṣé bí agbára èèyàn bá ṣe tó òun náà ni ó ṣe bẹ̀rẹ̀ kan tó bá lè ṣe àmọ́ torí pé tó bá bá mi ń bẹ̀ kí ni wọ́n sọ tó bá rí mi nídìí irú ọjà báyìí kí làwọn èèyàn ò wí kí ni wọn bá wí ṣe bí ìgbésí ayé tiẹ̀ ló ń ṣe bí ó ṣe rọrùn fún ọ bí ìgbésí ayé tiẹ̀ ó ṣe dáa ṣe bí ló ń ṣe kí ni lágbájá fẹ́ wí kí ni lágbájá fẹ́ sọ ó ò nídìí láti wo bẹ̀yìn tó bá wu lágbájá ló lè sọ tó bá wu lágbájá ló lè wí in tó wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ níwọ̀n ọ̀gbà tó bá jẹ́ wípé nǹkan òun bá ti ń dùn mọ́ wọ tó òun ráyọ̀ níbẹ̀ tó òun rí dùnú níbẹ̀ tí o sì ń rọ́nà lọ níbẹ̀ wọ́n ní wọ́n pé wọ́n sọ pé yẹn àfihẹ́yìn ní tẹ́gùn fi sọ èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ pílìsì ara ẹ̀ náà kọ́kọ́ tẹ́ ẹ̀mí ara rẹ̀ lọ́rùn kó tó di wípé yóò mọ gbọ́ ìntayé fẹ́ sọ wọ́n ní wọ́n pé àwọn orí ọ̀rọ̀ báyìí ó ti fa ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn sẹ́yìn tí ò jẹ́ ká tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wa arábìnrin kan sọ̀rọ̀ kan níjọ́ kan ó ní iṣẹ́ tóun ń ṣe yìí orí tó bá jẹ́ wípé ọ̀rẹ́ ẹ̀hún táwọn jọ ń rìn ṣì wà ní ó ní yóò sọ fún un pé kí lòun wá nídìí irú iṣẹ́ ilé iṣẹ́ tó bá tẹ̀ ní wọ́n wáyàn nídìí iṣẹ́ irú ẹ̀ ló yẹ kán máa bá ń bẹ̀ orí tó bá jẹ́ pé àwọn sì jọ wà táwọn jọ ń tẹ̀léra àwọn ni ó lọ́rọ̀ tí ó sọ jáde lẹ́nu nítorí pé òun ò kì í fẹ́ oríire fúnyàn tàbí kéèyàn ó gbégbèsè fún ìgbésí ayé ẹ̀ arábìnrin tí mò ń sọ yìí tẹ bá rí iṣẹ́ ọ̀hún tó wá bẹ̀rẹ̀ ní àná òde yìí tó bẹ̀rẹ̀ níjọ́ àná yìí ó ti gbọ̀rẹ̀gẹ̀dígẹ̀ nídìí iṣẹ́ yìí ó débi wípé ọlọ́run ti kẹ́ ó ti bless ẹ̀ nídìí iṣẹ́ tá à ń wí yìí ǹjẹ́ tó bá jẹ́ wípé ó ń wo tọ̀rẹ́ ẹ ṣeun Abímbọ́lá Ayọ̀délé ẹ káàbọ̀ sórí ètò olórí Ìyábọ̀dé Tóyìnkọ́lá ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo yín pátá náà ni mo kí ǹjẹ́ tó bá jẹ́ pé arábìnrin yìí ó ń ro tọ̀rẹ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì yìí àbí ó ń ro wípé kí làwọn ọ̀rẹ́ wọn wí kí la yóò sọ ṣé àmọ̀ pé ó ṣeé ṣe kó gbé iṣẹ́ ọ̀hún kó gbé kalẹ̀ kó mọ́ tẹ̀síwájú lórí ẹ̀ irú ìtẹ̀síwájú rere tó bá arábìnrin yìí lẹ́nu iṣẹ́ yìí ó ṣeé ṣe kó fò dá nígbà tó bá rò wípé kí la yóò wí kí la yóò sọ ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń irú nǹkan bẹ́ẹ̀ máa ń dà láàmú la máa ń wọ́rì nípa àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ lómi bá kódà bó jẹ́ boyfriend lásán lẹ́lòmí bá ń tẹ̀lé ẹ̀rí bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni ọmọ yẹn yóò mọ wẹ̀yìn wò pé táwọn ọ̀rẹ́ òun bá rí òun ò mọ nǹkan tí wọ́n máa sọ nípa boyfriend tóun fẹ́ òun ò mọ nǹkan tó máa sọ nípa ẹni tóun tẹ̀lé níwọ̀n ọ̀gbà tọmọkùnrin ọ̀hún bá ti ń fún ọ ní dùnnú nígbà tọmọkùnrin yẹn bá ti ń fún ẹ ní dùnnú tàbí tọmọbìnrin yẹn bá ti ń fún ẹ ní ìdùnnú ti third party wàláì ọ̀tọ̀ láyé tiwọn níwọ̀n ọ̀gbà tí wọ́n bá ti ń rí ayọ̀ àti ìdùnnú tó ń fẹ́ lórí nǹkan ọ̀hún kí ni lágbájá fẹ́ sọ kí lọ̀rẹ́ rẹ sọ kí làwọn ẹbí ó sọ ìyẹn rèé àfẹ́yìn ní tẹ́gùn fi sọ ìwọ fúnra rẹ gbọ́dọ̀ ní láti kọ́kọ́ mọ̀ wípé èyí tí mò ń ṣe yìí ṣé ó ń fún mi ní dùnnú ṣé mò ń ráyọ̀ níbẹ̀ ṣọ́nà wà ń bẹ̀ fún mi táwọn fúnra wọn bá ti wá worú nǹkan bẹ́ẹ̀ ta ti rí pé ó tẹ́ wa lọ́rùn gbogbo ń tà ń fẹ́ ìlà ń rí lára nǹkan tí à ń pọ̀ ṣù yìí kí lára àtà ò wí kí lára àtà ò sọ
kí làwọn èèyàn ò wí eyín àfihẹ́yìn ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú nǹkan báyìí máa ń dà láàmú. wọn ò gbọ́dọ̀ gbọ́ pé tí ẹlòmíì bá múra tó báyìí bóyá ẹlòmíì múra ó ń jáde lọ lọ́wọ́ ní àbó orí wọn láṣọ tó wọ̀ yẹn ò fáyìn. níbi tí ẹlòmíì bẹ̀rù dé wàhálà yóò sáré lọ bọ́ aṣọ yóò sáré lọ bọ́ sọnù ni. ẹni tó sọ̀rọ̀ gan bóyá ó fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni àbí kò fẹ́ kó o dáa ju òun lọ tàbí kò fẹ́ kó o múra ju òun lọ àbí irú èèyàn bẹ́ẹ̀ ò fẹ́ nǹkan rere fún ẹ. ó ti ẹ̀ kọ́kọ́ wádìí ná pé ẹni tó sọ̀rọ̀ yìí ǹjẹ́ èèyàn tó wáre fún mi ni. ẹ ṣeun ìyá mi Crown Adéoyè ọmọ lọ́jọ́ bí òní many happy returns o ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìyá mi. Ebenezer Ṣókùnbí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. ẹni tó sọrú ọ̀rọ̀ yìí ǹjẹ́ wọ́n fúnra ẹ tiẹ̀ tí kọ́kọ́ rò wò ná pé ẹni yìí ṣé ẹni tó ń wá rere fún mi ni ṣẹ́ni tó ń wá dáadáa fún mi ni ṣẹ́ni tó ń wá lọ síwájú fún mi ni kí n tó máa gbọ́ ọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ̀. ọ̀rẹ́ mi àní ọ̀rẹ́ mi aṣọ tó wọ̀ yẹn ò máa fáyín aṣọ tó wọ̀ yẹn ò dáa bóyá ọ̀rẹ́ yẹn ń ṣe lára rẹ mi ò mọ̀ ṣùgbọ́n torí pé wọ́n ní wọ́n pè nǹkan tó sọ wọ́n ní wọ́n pè nǹkan táwọn èèyàn ń wí lòún tẹ́tí sí lòun náà bá ní òun ò mọ̀ pẹ́ṣọ yẹn ò dáa abẹ́ẹ̀ni irú kí ni mo tún wọ́n fẹ́ wọ̀ bá abátálé lọ máṣọ alọ́bọ̀ sọnù lọ mú aṣọ alọ́bọ̀ jù síbì kan. ǹjẹ́ wọ́n fúnra rẹ tó wọṣọ yẹn nígbà tó wọra rẹ nínú mírọ̀ ǹjẹ́ o ti wò wípé aṣọ yìí bí mo ṣe wọ̀ yìí mo láìkì ó fìtì mi nǹkan tí mò ń fẹ́ nǹkan tí mò ń láìkì nǹkan tí mò ń fẹ́ràn ni mo rí lára aṣọ yìí. níwọ̀n ìgbà tó o bá ti wò ó tó o rí wípé èyí tí mò ń fẹ́ ló wà láṣọ bí mo ṣe fẹ́ kán bá mi rán náà ni wọ́n rán yìí. èyí tí anybody bá wá sọ àgbọ́ tẹ́yìn ó kàn gbọ́ ni pé àbí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́lẹ́gbẹ́ ẹlẹ́gba àbí tẹ́mi máa ń láìkì nìyẹn. ṣùgbọ́n tí wọ́n náà bá ti wá ń pánìkì pé mi ìmọ̀ pé kò dáa o àṣé ò dáa tó ti lọ tó tí wọ́n náà wọ́n pé tó ti sáré lọ bọ̀ sílẹ̀ torí pé òun gbọ́ wọn ní wọ́n pé ìtẹ̀yàn ń sọ ìlò ń gbọ́ láti mọ́ kó o sì jókòó kó o tẹ́ra tiẹ̀ lọ́rùn. àwọn tó ń sọrú èyí ó kọ́kọ́ wò bóyá ṣé wọ́n fẹ́ràn rẹ àbí wọ́n tiẹ̀ kórìíra rẹ àbí wọ́n ń ṣe lára rẹ kó o kọ́kọ́ wò wò náà. ọ̀pọ̀lọpọ̀ kínní yìí ó máa ń ṣe àwa èèyàn ẹlòmíì ò tiẹ̀ kì í fẹ́ kọ́ kọ̀ǹdẹ́mù nǹkan tóun bá ń ṣe rárá gbogbo ohun tó bá ti ṣe báyìí lójú ara tiẹ̀ ọ̀dọ̀ náà ni wọn ò bá sọ pé kinní kan wọn ò bá lò kú ó kú ni wọn ò bá lò fà ó fà ni níwọ̀n àgbàtà kó ti dára rẹ̀ lójú pé n tóun ń ṣe bóun ṣe fẹ́ n tóun ń wọ̀ bóun ṣe fẹ́ oúnjẹ tóun ń jẹ yìí bóun ṣe fẹ́ lòun ṣe ń jẹ ẹ má jẹ́ kí wọ́n ní wọ́n pé kó da ọ̀nà wa rú wọ́n ní wọ́n pé ẹ má jẹ́ kó da ìgbésí ayé wa rú wọ́n ní wọ́n sọ pé ẹ má jẹ́ kó da ilé wa rú ẹ má jẹ́ ó dẹ̀bi ìwà rú ẹ jẹ́ káwa fúnra wa ká wádìí nǹkan dáadáa ká rí i pé kinní yìí báyìí ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kó tó di pé à á gbé gbèsè. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti pàdánù ilé ọkọ rẹ̀ lórí ọ̀rọ̀ àhesọ wọ́n lọ́kọ yín yàlè wọ́n lọ́kọ yín ṣe gbá wọ́n lọ́kọ yín ṣàwo ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin pàdánù ilé wọn ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà rèé kí wọ́n léyàwó wọn sọnù. ẹ ṣeun Evelyn Josiah ẹ ṣe mo rọwọ́ yín ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà rèé kí wọ́n lé obìnrin tó dáa kúrò lẹ́ẹ̀dẹ̀ wọn ó ti jẹ́ kóbìnrin náà ó pàdánù ilé ọkọ tó dáa níbi wọ́n ní wọ́n pé wọ́n sọ pé wọ́n lọ́kọ yín yàlè wọ́n ní ìyàwó yín rìnrìn kùnrin wọ́n ní ìyàwó yín ṣe gbá láì ṣe pé yìí fúnra yín gan ẹ fojú balẹ̀ kẹ́ wò pé ṣé nǹkan tó ń sọ nípa ìyàwó mi ṣó dáa ṣé nǹkan tó ń sọ nípa ọkọ mi ṣó dáa ṣé nǹkan tó ń sọ nípa ọ̀rẹ́ mi yìí ṣé bẹ́ẹ̀ lórí ṣé nǹkan tó ń sọ nípa ẹ̀gbọ́n mi ṣé bẹ́ẹ̀ lórí ṣé nǹkan tó ń sọ nípa àbúrò mi ṣé bẹ́ẹ̀ náà lórí.
kàn mọ́mọ́ fetí sílẹ̀ sí wọn ni wọ́n pé wọ́n sọ wípé tí nǹkan gidi yóò sì fi bàjẹ́ tàbí tá fi pàdánù nǹkan tá a fẹ́ràn. abẹ́rẹ́ ọ̀rọ̀ ìṣítí wa òun náà rèé tí mo pè ní ọ̀rọ̀ wọn ni wọ́n pé àmọ́ ọba nǹkan jẹ́ ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ó sì da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú. ẹ̀yin èèyàn mi lórí ètò náà ni mo wà yìí bẹ́ẹ̀ bá ṣe darapọ̀ mọ́ mi lórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá òun náà lètò tí ń lọ lórí afẹ́fẹ́ nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n. Murphy Abíọ́dún mórí yín ẹ̀ka àbọ̀ sórí ètò. Beautiful birthday ìyá wa ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé ẹ ṣe oṣù ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé àwọn náà bá mi kí ìyá mi Crown Adéoyè ẹ ṣe ìyá mi ẹ kú ọjọ́ méjì mẹ́ta o gbogbo ilé ńkọ́ àlàáfíà yóò máa jẹ́ o. lórí ètò náà lọ́wọ́ yìí abala ọ̀rọ̀ ìṣítí wa lélẹ́yìí tí mo pè ní ọ̀rọ̀ wọn ni wọ́n pé àwọn ọba nǹkan jẹ́ àtìmọ́ tún tún nǹkan ṣe àwọn ọba nǹkan rú àtìmọ́ tún nǹkan tò torí wípé wọ́n ní ká wádìí ohun gbogbo kadì tó ṣe òtítọ́ mú tá a bá wádìí nǹkan tó bá sọ fún wa tá a bá wádìí ẹ̀ dáadáa àmọ́ ọba nǹkan tó dáa jẹ́ ọ̀rọ̀ wọn ni wọ́n pé àmọ́ súlé àmọ́ ọbẹ̀bí jẹ́ àmọ́ àbàrán jẹ́ àmọ́ àtúlẹ̀ ìjọsìn gan ká àmọ́ tún mọ́ṣáláṣí àmọ́ tún gbogbo ẹ̀ ká nígbà tá a bá farabalẹ̀ láti wádìí ohun gbogbo dáadáa ọ̀rọ̀ wọn ni wọ́n pé àmọ́ ọba nǹkan tó pọ̀ àmọ́ ọba jẹ́ lórí ètò náà láwà yìí ẹ̀ka àbọ̀ sórí ètò Evelyn Josiah ẹ̀ṣẹ́ kò tún lọ́wọ́ yín lórí Facebook. Láàrin ìṣẹ́jú kan ni bọ́rọ̀ èyí ó bá dire ìṣẹ́jú kan ni ìṣẹ́jú kan náà nísìnyí bẹ láàrin ìyè àti kú kọ́lọ́wọ́n pàpọ̀ mọ́jà ara ní sọnù ọ̀rọ̀ ìṣítí wa òun náà làwọn èyí tí mo pè ní ọ̀rọ̀ wọn ni wọ́n pé ọ̀rọ̀ òkèrè bí òdín àmọ́ lẹ́sí àmọ́ ká farabalẹ̀ ká wádìí ohun gbogbo dájú dáadáa ká bá lè di ètí ṣe òtítọ́ mú ká má bá a fi wàdùwàdù ká má fi rédà nípọ̀ ká má fi wàdùwàdù ká má fi dá pa nǹkan tó dáa jẹ́ ká má fi wàdùwàdù ká má fi dá tí ń dùn nínú ayé wa ká má fi bàjẹ́ ẹ jẹ́ ká wádìí nǹkan dáadáa ọ̀rọ̀ wọn ni wọ́n pé àmọ́ ọba nǹkan jẹ́ àmọ́ da nǹkan rú a sì mọ́ da ìlérú ẹ̀yìn èèyàn mi aago 8:30 òun náà ló kù ìṣẹ́jú 6 láti lè ṣe wa aago 8:30 náà ló kù ìṣẹ́jú 6 láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n. Kòjó tó gbogbo wa lọ́wọ́ ẹ̀ṣẹ́ ṣẹ́wọ̀ ẹ̀yìn èèyàn mi lábala ọ̀rọ̀ ìṣítí wa fún tòní náà rẹ̀ tí mo pè ní ọ̀rọ̀
ọ̀rọ̀ òkèrè bí ò bá dín à ń lé sí tí mo pè ní ọ̀rọ̀ wọn ni wọ́n pé bí ò bá dín àmọ́ lé àmọ́ wa ni ká gbà kíyèsára ká mú tá a bá ń ṣe gbogbo tó bá ti ń dùn mọ́ wa nínú ọ̀rọ̀ wọn sọ wípé wọ́n wípé ẹ̀mọ́jì ó dè wá lọ́nà bó bá sì jẹ́ wípé ẹ̀kọ́ tá à ń ṣe tó kù díẹ̀ káàtó náà ọ̀rọ̀ wọn ni wọ́n pé ẹ má jẹ́ kó bà wá lọ́kàn jẹ́ ẹ má jẹ́ kó mú wa kúrò nídìí nǹkan tá à ń ṣe ìta ń ṣe ni wípé láti ti tẹra mọ́ nǹkan tá à ń ṣe òun. ìṣẹ́jú lọ́lá ìṣẹ́jú ní oore ìṣẹ́jú láàánú gbẹ̀yìn ó bá rí gbà láàánú ìṣẹ́jú báyìí náà ni àmọ́ téèyàn bá ti wá wò wípé ohun táráyé ń wí èèyàn fẹ́ jókòó sí èèyàn ò ní sún síwájú o èèyàn ò ní débi nǹkan tó fẹ́ dé ẹ̀yìn èèyàn mi ibi tí àádánù dúró fún rèé ní abala ọ̀rọ̀ ìṣítí wa abala kejì lórí ètò òun náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí lórí ọ̀rọ̀ ará lórí ọ̀rọ̀ ìdílé òun náà ni a máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òbí pẹ̀lú àwọn ọmọ òbí àtàwọn ọmọ ọkọ àtìyàwó òun náà nìkan tí a máa ń gbéyẹ̀wò ní abala ìdílé aláyọ̀ abala ìdílé aláyọ̀ náà ni abala tó súnkàn ní orí ètò fún tòní àwọn kí n tó lọ ẹ jẹ́ kí n sáré polówó ọjà náà tí n bá wá padà dé a máa tẹ̀síwájú lórí ètò mò ń padà bọ̀ náà mò ń bọ̀ náà. Ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743 ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa fún gbogbo ìpolówó ọjà yìí nílé iṣẹ́ wa ẹ kàn sí wa lónìí káàbù tí wá ká fi gbé tiyín lárugẹ kábàá yín polówó ọjà yìí kí gbogbo ayé ọmọ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbéṣe ní ọ̀dọ̀ yín. abala ìdílé aláyọ̀ kan náà ni abala tó kàn lórí ètò fún tòní abala kejì lórí ètò rèé ẹ dákun ẹ̀yin èèyàn mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi invite àwọn èèyàn wa sí orí ètò bí kan darapọ̀ mọ́ wa ẹ bá mi invite ẹ share rẹ̀ fáwọn olólùfẹ́ yín káwọn náà jẹ́ gbádùn ètò fún tòní abala kejì lórí ètò náà rèé ti ṣe abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ láàrin ọkọ àtìyàwó ọ̀rọ̀ láàrin òbí pẹ̀lú àwọn ọmọ náà ni tá a máa ń gbéyẹ̀wò ní abala kejì lórí ètò fún tòní mọ́ bọ̀ náà.
Ọláìdé ẹ̀ṣẹ̀ mo rí yín òun ni ẹ̀kú ṣẹ́mà ẹ ṣeun ṣeun ìyá mi ojú òní tì yín. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Àgbọ̀tẹ̀kù wífẹ́ yẹ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ lábala ọ̀rọ̀ sí ti wá nípa ọ̀rọ̀ wọn ni wọ́n pé àmọ́ ọ̀dàlérú pé ẹ jẹ́ ká fọkọ láya sílẹ̀ o ká má joyè Àgbọ̀tẹ̀kù wífẹ́ yẹ. Àgbọ̀tẹ̀kù wífẹ́ yẹ àmọ́ ohun tí bá ń lọ tí bá ń ṣẹlẹ̀ dandan ni kí a gbéyẹ̀wò kí a sì jọ sọ láàrin ara wa. Èyí tí mo fẹ́ sọ lónìí ó dá lórí ọ̀rọ̀ àwọn ọkùnrin púpọ̀ rẹ̀ yóò lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ baálé wa pàápàá àwọn ọkùnrin àwọn ọ̀dọ́mọkùnrin àwọn ọ̀dọ́langba àwọn bàbá wa àwọn baálé wa nínú ilé. Pàápàá àwọn tá a jẹ́ ọmọ kéékèèké lọ́kùnrin náà rèé gbogbo apáta ọ̀rọ̀ yìí náà rèé ó súnmọ́dọ̀ wa náà àtàwọn tá a jẹ́ obìnrin tá a jẹ́ ìyàwó ilé àbí tá a ní àfẹ́sọ́nà torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí ó ló jẹ́ kí arábìnrin yìí kó tọ àwọn iléeṣẹ́ rédíò lọ wípé nǹkan báyìí lójú òun rí tó ṣẹlẹ̀ sí òun àmọ́ àwọn ìjọba wa náà rèé púpọ̀ wà lọ́wọ́ wọn náà tàbá sọ̀rọ̀ nípa àwọn ilé ìjọba tó jẹ́ pé bóyá ilé ìjọba ni àbí ìdè tó jẹ́ àdáni ó yẹ ká tiẹ̀ máa ní ojú àánú ilé ayé yìí kò sí nǹkan kan tí ẹnìkankan wá mú wá kò sí nǹkan tí a mú lọ. Yorùbá bọ̀ wọ́n ní ojú náà ló máa ń rójú ṣàánú tá a bá tiẹ̀ rí pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí nǹkan kan yíwọ́ ó yẹ ká tiẹ̀ máa ní ojú àánú wípé ṣe bẹ́lẹ́ rárá náà ní gbogbo wa kò sì sẹ́ni tó mú kankan wá sílé ayé yìí adélé ayé báyìí náà la bá gbogbo ẹ̀. Arábìnrin yìí ló tọ iléeṣẹ́ rédíò lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn rédíò wa ní Nàìjíríà náà ni arábìnrin yìí tọ̀ lọ. Arábìnrin yìí àti ọkọ ẹ̀ bóyá wọ́n fẹ́ra wọn délé ni o bóyá wọ́n ṣègbéyàwó
bóyá wọ́n kàn kó tọra wọn lọ náà ni àbí wọ́n fúnra wọn lóyún lójú ọ̀nà. àárín Ọlọ́run ọba nìkan náà ló jọ yé láàrin àwọn méjèèjì. arábìnrin yìí lóyún. ìgbà tí arábìnrin yìí tó lóyún tí ó bímọ, ilé ìwòsàn tí arábìnrin yìí bímọ sí, ó ṣe ní láàánú wípé ọmọ tárábìnrin yìí bí ọmọ náà ò sí, ọmọ tó bí ọmọ náà ò sí, ọmọ náà jáde láyé. àmọ́ ẹni tó jẹ́ ọkọ arábìnrin yìí tí wọ́n jọ lọ sílé ìwòsàn pẹ̀lú gbogbo owó àti gbogbo ohun èlò tí wọ́n lò fún wọn nílé ìwòsàn, wọn ò máa rí kankan nínú owó yìí, wọn ò máa rí san. wọn ò rí kankan nínú owó yìí, wọn ò rí san. ó ní mo fi sọ pé àwa tá a jẹ́ ọkùnrin náà tá a jẹ́ baálé ilé, àwa náà gbọ́dọ̀ máa ní àánú, káti ẹ̀ máa láàánú, káwa náà máa fi ọ̀rọ̀ ṣírò ara wa. bọ́kùnrin àti obìnrin bá fúnra wọn bá lóyún, kì í ṣàṣe wípé obìnrin ló fúnra ẹ̀ lóyún, ṣé bọ́kùnrin náà ló fún lóyún. àmọ́ ó máa ń ṣẹlẹ̀ wípé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n máa ń dá, díẹ̀ náà àwọn ọkùnrin ni wọ́n máa ń dá sọ́rùn obìnrin pé wàhálà àti ẹnu kò mọ̀ dáná, pé wàhálà àti ẹnu, ìṣòro ti ẹnu kò mọ̀ dojúkọ, kò mọ̀ fèsì ẹ̀. àwọn tí a bá ní ká wò ó, bóbìnrin bá lóyún, ṣé èròǹgbà ọkàn ti ẹnìkan ni, àbí mímọ̀ òun àtọkùnrin tó jẹ́ wípé ìdùnnú náà ni ó jẹ́ fọ́kùnrin náà tóbìnrin bá sọ fún pé my dear, ọkọ mi mo lóyún o. inú ọkùnrin ó dùn nígbà náà wípé ọmọbìnrin yìí ó mọ̀ lóyún fún mi, èmi náà ó rí fún ara mi. àmọ́ tá a bá wá rò wípé obìnrin ti lóyún, wàhálà àti ẹ̀bùkátà àti ẹ̀nu, àwọn ọkùnrin ǹjọ́ yẹ ká mọ̀, ǹjẹ́rú ìwà báyìí ǹjọ́ dáa, ǹjẹ́rú ìwà báyìí ṣó dáa, ṣó bójúmu. ìgbà tọkùnrin àti obìnrin bá jọ wà nínú ìfẹ́ tá a tó ń ṣe I love you, èmi náà nífẹ̀ẹ́ rẹ̀, wọ́n náà nífẹ̀ẹ́ mi. ṣe bí bùkátà tó bá wà ń bẹ̀ àtọkùnrin àti obìnrin ṣe bóyá kájọ pawọ́pọ̀ kájọ gbé ni. ìṣòro tó bá wà ń bẹ̀ àtọkùnrin àti obìnrin ó yẹ kájọ pawọ́pọ̀ kájọ gbé ni. kì í ṣe wípé bóyá tí nǹkan bá wá ṣẹlẹ̀ káwa ọkùnrin ká máa dá obìnrin dá, ká máa dá bùkátà rẹ̀ ká máa dá obìnrin wípé tó ọwọ́ rẹ̀ ló kúkú wà yá mọ́ dáràn mọ́ dá ṣe. arábìnrin yìí nígbà tọ́mọbìnrin yìí tó ń rọbí, wọ́n dé ilé ìwòsàn tán dé, ọmọ tí wọ́n bí ọmọ ọ̀hún jáde láyé. àwọn nígbà tí wọ́n ṣí bíìlì owó ilé ìwòsàn àti gbogbo àwọn ìtọ́jú tí wọ́n fún arábìnrin yìí,
tí wọ́n ṣí owó rẹ̀. Owó yìí pọ̀ débi wípé ọkọ arábìnrin yìí níṣe ló sá lọ tó fi arábìnrin yìí lẹ̀ sí hospital. Gẹ́gẹ́ bí arábìnrin yìí bí wọ́n ṣe ń sọ, arábìnrin yìí ní ọkọ òun níṣe ló sá lọ pẹ̀lú àìrówó ilé ìwòsàn, àìrówó hospital, àìrísan lárákùnrin yìí bá sá lọ. Wọ́n ní àwọn ilé ìwòsàn wá ń bẹ̀, àwọn hospital wá ń bèrè pé owó tẹ́ ẹ jẹ báwo lẹ ṣe fẹ́ san. Arábìnrin yìí ṣàlàyé fún un pé àwọn ọmọ ò lówó lọ́wọ́, ọkọ òun náà sì rèé ó ń lòun ò rí yìí látìgbà tó ti kúrò ní hospital. Àwọn ò rí, àwọn pe nọ́mbà rẹ̀ kò lọ, àwọn ò sì mọ ibi táwọn lè lọ torí pé hospital làwọn wà yìí, láti jọ́ tó ti kúrò lọ hospital làwọn ò ti rí kó wá sí hospital mọ́. Wá mọ̀ nǹkan táwọn hospital wá ṣe torí pé arábìnrin yìí torí wípé kò rí owó ilé ìwòsàn, torí pé kò rí san owó tí owó bẹ́ẹ̀dì, owó abẹ́rẹ́, owó tán fi gbẹ̀bí fún arábìnrin yìí ò rí san o. Ọkọ tó sì jẹ́ pé wọ́n jọ wá náà rèé, arákùnrin yìí náà rèé ó ti fèrè gé. Ìyàwó pé nọ́mbà rẹ̀ títí tí kò lọ, kò rí nọ́mbà rẹ̀ pè mọ́ torí wípé ọkọ òrówó tí ó kò lẹ̀. Ṣe mo rí lórí ètò. Arábìnrin nítorí pé òun ò rí owó hospital san tọkọ rẹ̀ sì ti sá lọ, làwọn hospital náà bá palẹ̀ ọmọ mọ́, wọ́n lọ gbé ọmọ sí ibi tó yẹ kí wọ́n gbé sí torí pé ọmọ náà ti ṣaláìsí. Wọ́n wá mú ìyá ọmọ yìí, wọ́n wá tì mọ́bẹ̀, wọ́n tì mọ́bi tí òkú ọmọ yìí wà, wọ́n wá tilẹ̀kùn pamọ́ mọ́bẹ̀. Wọ́n wá tilẹ̀kùn pamọ́ ìyá ọmọ yìí, wọ́n ti pamọ́ nínú yàrá pẹ̀lú òkú ọmọ rẹ̀ nínú ilé, nínú hospital wọ́n tì mọ́bẹ̀ níbi tó ń gbé wọ́n sí. Arábìnrin yìí ní ó ti pẹ́ tó ti tì òun mọ́bẹ̀, àmọ́ ọjọ́ kan tí ọmọ arábìnrin yìí tó rọ́nà jáde láti sá kúrò nílé ìwòsàn ọ̀hún. Jíjáde tárábìnrin yìí jáde tó rọ́nà sá pẹ̀lú ọgbọ́n ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, ìlà arábìnrin yìí lòun fi rọ́nà tóun fi kúrò ńbẹ̀, tó fi kúrò ní ilé ìwòsàn yìí níbi tí wọ́n tì mọ́ pẹ̀lú òkú ọmọ. Ibẹ̀ lárábìnrin yìí ló ti wá gba iléeṣẹ́ rédíò, ló ti gbabẹ̀ wá ipe kí àwọn ayé kí wọ́n wo àrà tí wọ́n fi òun dá nítorí àìrówó san. Gbogbo ibi tí wọ́n wá arákùnrin ọkọ rẹ̀ yìí, wọ́n wá káàkiri gbogbo ibi tó yẹ kán wá sí, wọ́n rí arákùnrin yìí tó jẹ́ akọ arábìnrin yìí, wọ́n rí arákùnrin yìí rárá, wọ́n rí rárá. Wọ́n pe nọ́mbà rẹ̀ kò lọ, gbogbo ibi tó yẹ kán wá sí òun ni wọ́n wá arákùnrin yìí sí tí wọ́n rí níbẹ̀. Ìyẹn ò ní wípé arákùnrin yìí ti na pápá bora torí owó hospital tí wọ́n rí kólẹ̀ tí hospital charge wọn. Àmọ́ ìyàtọ̀ wá fi jẹ arábìnrin yìí. Ẹ ṣeun brọ́dà mi Ṣọlá Túndé Goodluck, ẹ káàbọ̀ sórí ètò. Christiana Àjíkẹ́ mo rí yín o, Olúwa ṣèyí fún mi. Ẹ ṣeun Yétúndé, Olúwa dára sí mi, Olúwa jọ mí lójú, ẹ ṣé mo rí yín lórí ètò.
gbogbo wíwádìí tí wọ́n wá arákùnrin yìí káàkiri tí wọ́n rí ó lẹ́gbẹ́ kí arábìnrin yìí rò pé kí ni nǹkan tó òun lè ṣe, ọ̀nà wo ni òun lè gbé gbà. Òun ló jẹ́ kí arákùnrin yìí kó wá sí iléeṣẹ́ rédíò wípé kí àwọn ọmọ Nàìjíríà rere kí wọ́n gbà wọn kán ra wọn kalẹ̀, kán wo ìyà tóun jẹ, ìyà tó jẹun táwọn hospital náà tí wọ́n fi jẹ òun torí pé àwọn ò rówó hospital san. Ẹ̀yin èèyàn mi tí mo wá fẹ́ fàyọ níbẹ̀ ni wípé kí ló dé tí àwọn ọkùnrin mìíràn máa ń wúrú wà báyìí? Kí ló dé tí àwọn ọkùnrin míì máa ń hùwà báyìí gẹ́gẹ́ bí ìwà tí arákùnrin yìí wù yìí? Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ sunrun ọmọ tẹ́ ẹjọ́ fúnra yín lóyún. Ìgbà tọ́rọ̀ sì wá di bó ṣe dà yìí torí pé ẹ rówó hospital san, ṣé sísá lọ ló wá kàn? Ṣé kí ìwọ wá sá lọ kí wọ́n mọ̀ rí mọ́, kí wọ́n pe nọ́mbà rẹ̀ kó mọ̀ lọ mọ́ títí iye ọjọ́ tárábìnrin yìí lò níbi tí wọ́n tì mọ́ pẹ̀lú òkú ọmọ? Ṣé tó wá kàn rèé? Àwọn ọkùnrin kan wà sí jẹ́ wípé ọ̀dájú ni wọ́n. Gbogbo ohun ta ni ó ń romí tóbìnrin jìyà rẹ̀ àwọn ò fẹ́ mọ̀ ń pa rẹ̀. Ìjọba tó bójú mu ni arákùnrin yìí wù bí? Ìwà tí arákùnrin yìí wù báyìí ṣé wà tó bójú mu ni? Tí wọ́n bá tiẹ̀ wá lówó lọ́wọ́ tó fẹ́ san lọ hospital, ṣé kọkùnrin yìí wá sá lọ ṣé òun ló yẹ kó jẹ́? Torí wípé ọmọ sárábìnrin yìí bí, torí pé ọmọ náà ò sí. Ṣé ká sọ pé torí pé ọmọ yìí ò sí òun lárákùnrin yìí ló ṣe sá lọ, ló ṣe fìyà jẹ arábìnrin yìí báyìí? Àbí ká sọ pé torí owó tí ò ní torí ẹ̀ ló ṣe sá lọ? Àwọn tí ò bá tiẹ̀ lówó lọ́wọ́, ǹjẹ́ kò lọ́nà míì tó tún lè gbé gbà ju wípé kó fi arábìnrin yìí sílẹ̀ nínú ìbànújẹ́ ọkàn lọ? Ẹni tó jẹ́ wípé ara tútù ló wà, tó ṣẹ̀ṣẹ̀ bímọ, ẹni tó wà lára tútù tó sì wà nínú ìrora àti ìbànújẹ́ ọkàn pé ó ti ẹ̀rù oyún fóṣù 9 oyún òun ò sí, ó tún wá bí ọmọ òun ò sí. Ẹni tó wà nínú ìrònú àti ìrora ìbànújẹ́ yìí, tọkùnrin yìí tún wá sá lọ. Irú ipò wo lẹ lérò pé irú obìnrin bẹ́ẹ̀ ó wà? Àti ìyà táwọn hospital tún fi jẹ́ pẹ̀lú tí wọ́n ṣe fún un. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ irú ìwà báyìí ó bójú mu? Àwọn ọkùnrin tó wúrú ìwà báyìí ṣé irú ìwà báyìí ṣó dáa, ṣó bójú mu? Àwọn tó tún wá jẹ́ onílé ìwòsàn, àwọn ọlọ́ọ̀sìpítù, bẹ́yàn bá wà nínú situation báyìí, irú sẹ̀ríà tí wọ́n dá fún arábìnrin yìí, ẹ̀yin èèyàn mi ẹ dákun, ṣé irú sẹ̀ríà bẹ́ẹ̀ olókàn tó yẹ kí wọ́n ṣe? Gbètò torí pé kò sí rówó hospital san o, wọ́n wá mú wọn àtòkú ọmọ níbi tán lọ gbé sí, wọ́n tì wọ́n mọ́nú yàrá ń bẹ̀. Ẹ̀yin èèyàn mi mo fẹ́ kájọ gbé yẹ̀wò. Èyí tẹ̀yin bá fẹ́ mú bẹ̀, bóyá ti tarákùnrin yìí ní o tó jẹ́ ọkọ, tàbí ti àwọn lọ́ọ̀sìpítù ni tí wọ́n ṣe fún arábìnrin yìí, àbí irú ìwà tarákùnrin yìí wù yìí ṣé ó bójúmu? Ìwà táwọn hospital wù yìí ṣé ó bójúmu? Ẹ̀yin èèyàn mi, òun náà ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lórí ètò fún tòní. Mo fẹ́ kí ẹ bá mi dá sí lábala ìdílé aláyọ̀ fún ojú tí ẹ̀yin bá fi wò ó, àbí ìhà tẹ́yin bá kọ sí irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi dá sí lórí ètò òun náà láwà yìí. Ojú òpó wa ó wà ní ṣíṣí 07459353799 náà ni ó gbé pè wọ ojú òpó 07459353799 náà ni ó gbé ìpè wọ ojú òpó wa. Àwọn tá wà ní Europe tàbí Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +447459353799 náà ni ẹ lè pè sí. Ẹ ṣeun Topsy event, ẹ ṣe báwíire, ẹ ṣe mórí yín 07459353799 òun náà ni ó gbé ìpè wọ ojú òpó wa fún àwọn tá wà ní UK. Àwọn tá wà ní Nàìjíríà a lè pè sórí +44
7459353799 tàbí ká fi àtẹ̀jíṣẹ́ wa ránṣẹ́ àká fún gbogbo nǹkan tí ẹ̀yin náà bá fẹ́ bá wa sọ lórí ẹ̀ àbí èyí tẹ̀yin bá rí tó kù díẹ̀ káàtó tẹ́ fẹ́ sọ nípa ẹ̀. Ojú òpó wa ó wà ní ṣíṣí. Ṣé ti arákùnrin tó sá lọ yìí torí pé ọmọ kú tí òróró hospital san tó fi ìyàwó yìí tó dá ìyàwó rẹ̀ sí ogod tó gbàgbé ẹ̀ sí hospital tó sá lọ, tàbí sí àwọn hospital náà rèé tí wọ́n mú arábìnrin yìí pẹ̀lú òkú ọmọ tí wọ́n tì wọ́n mọ́nulé torí pé wọn àrówó hospital san. Ṣé èwo lẹ́yìn fẹ́ sọ níbẹ̀? Àbí ìwà táwọn ọkùnrin máa ń wù pẹ̀lú irú ìtàkùnrin náà ṣé wà tó dáa tó bójúmu ni? Ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí lórí ètò. Ló kù ṣẹ́jú mẹ́jọ láti lè ṣe wa. Aago 9 ló kù ṣẹ́jú mẹ́jọ. Ní bàbá Ifá lọ́dọ̀ kọ́mọ ìyá rẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ lọ́wọ́ wá. Àyà tó pa ó tọkọ ní ṣe. Kí lẹ rí sí ẹ̀yin èèyàn mi, kí lẹ rí sí ẹ bá ń dá sí lórí ètò Ojúsùnùkùn wo lẹ́yìn fi wò ó, kí lẹ́yìn náà rí sí tó kù díẹ̀ káàtó nínú ìwà tí arákùnrin yìí wù àtàwọn ilé ìwòsàn gan fúnra wọn, ìwà tí wọ́n wù yìí ṣó dáa ṣó bójú mu. Wọ́n ní ó ní agbára Ọlọ́run má jẹ́ kí iṣẹ́ wa bàjẹ́. Àmì o, àmì àṣẹ Èdùmàrè, àmì Ọlọ́run ọba. Ẹ ṣeun ìyá mi, ojú òní tì yín. Oríṣiríṣi náà ní lọ ní Nàìjíríà wa, kọ́lọ́run ọba ó ṣàánú lórílẹ̀‐èdè wa. Oríṣiríṣi náà ní ṣẹlẹ̀ ń bẹ̀. Ọ̀dájú lọ́tún lósì, ọ̀dájú pọ̀ káàkiri. Àwọn ènìyàn níwà ìkà, wọ́n níwà oró nínú, àti kásọpá àtọkùnrin ní o àtobìnrin ní o àtàwọn tó jẹ́ wípé wọ́n láwọn wọ́n gbà wàhálà níbi iṣẹ́ oríṣiríṣi tó ń ṣe. Oró wà nínú àwọn èèyàn. Ìbọn ṣe wá ti obìnrin tí wọ́n tì mọ́nú yàrá nínú hospital tó tì mọ́bi tó gbòkú ọmọ sí. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, ṣé ìyún ni ó dowó ni? Ṣé ìyẹn ni ó dowó hospital tí arábìnrin yìí tó jẹ, ṣé ó ní ó dowó fún wọn ni? Àbí bí wọ́n ṣe tì mọ́bẹ̀ yìí, kí ni nǹkan tí wọ́n ń lérò gan, kí ni nǹkan tó ń fẹ́ tó fi di pé wọ́n tì mọ́nú yàrá pẹ̀lú òkú ọmọ ń bẹ̀? Dá sí tẹ́yìn náà bá rí nínú àwọn ọ̀wà tó ń wù yìí, kí ni tẹ́yìn náà rí sí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì wọ́n fún obìnrin lóyún torí pé ẹ̀ lówó lọ́wọ́, ẹ̀ sì wá kọ oyún, ẹ̀ kọ́ tó obìnrin lọ́rùn, ẹ̀ wá fún obìnrin sílẹ̀ toyún torí pé kó mọ̀ dáyà rẹ̀ jẹ. Ṣé irú eléyìí dáa? Ṣé Ọlọ́run ọba mi fẹ́ bẹ́ẹ̀ bí? Ẹ wo orúkọ arábìnrin yìí torí pé arábìnrin yìí ẹ lọ bímọ sí hospital, ọmọ òun ṣaláìsí, ọkùnrin òun torí pé wọ́n ní owó hospital tí wọ́n san ó sì sá lọ. Ṣé ká sọ pé torí pé kò sówó lọ́wọ́ rẹ̀ ni? Àbí ká sọ wípé bóyá ọmọ tó kúkú ń retí, bóyá ọmọ òun náà ni ò sí, bóyá torí ẹ̀ ló jẹ́ kó júbà ehoro tó fèrè ge. Ẹ̀yin èèyàn mi, àbí kílẹ̀ ní ti lérò sí?
God wọ́n bá tí wọ́n lọ pé kò sí tó kà wọ́n wá dá obìnrin sínú wàhálà àti dààmú. Ẹ wo nǹkan tárábìnrin yóò go through, ẹ wo nǹkan tí ó là kọjá pẹ̀lú pọ́mọ ò tiẹ̀ sí àti ìrora ọmọ bíbí. Ṣé pẹ̀lú ọmọ tó tiẹ̀ tún wá tì mọ́nú ilé fún ìgbà pípẹ́, ṣé òun ni ká sọ ní kó tó di pé arábìnrin yìí tó ní òun rọ́nà sá lọ ló fi sá kúrò ní hospital yìí. Ṣeun Esther Ajayi ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ìyá mi Annie Adisa wọ́n ní Nigerian people are so wicked, I don't know why they are doing that. Kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. Ìgbà tárábìnrin yìí sá kúrò òun lárábìnrin yìí lọ sí rédíò station láti lọ sọ tẹnu rẹ̀ tó sì lọ ṣàlàyé gbogbo ohun tí ojú rẹ̀ rí tó lọ ṣàlàyé fún wọn ní rédíò station láti lè jẹ́ kí wọ́n mọ̀ tí ojú òun rí. Ẹ ṣeun Kọ́láwọlé Àgbéniga, ẹ ṣé o Golden Scissors, ẹ ṣeun brọ́dà mi ẹ̀kúṣẹ́ olúwa ó máa sọ agbára dọ̀tun, ẹ ṣeun mo dúpẹ́. Òun náà ló jẹ́ kí arákùnrin yìí kó lọ sí police station láti lọ sí radio station, ẹ má bínú, láti lọ sí radio station láti lọ ṣe interview ńbẹ̀ láti lọ sọ fún wọn pé báyìí lójú òun rí. Gbogbo ibi tí wọ́n mọ̀ ni wọ́n wá arákùnrin ìdè wọn rí níbẹ̀, wọ́n pe gbogbo nọ́mbà rẹ̀ ò lọ, wọ́n wá káàkiri wọn rí arákùnrin tó tí ó fún ọmọbìnrin tó fún lóyún tó fi sá lọ hospital. Gbogbo ibi tó yẹ kán wà dé wọn wà wọn rí. Ẹ ṣeun ìyá mi, wọ́n ní yóò kó ní tiẹ̀ níwájú, pé yóò kó ní tiẹ̀ níwájú. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń ṣe láwọn ọkùnrin máa ń ṣerú eléyìí fún omi òye wa. Ẹ ṣeun Golden Scissors bàbá mi, ẹ ṣé mo dúpẹ́, wọ́n ní ẹ̀kú ètò, ẹ ṣé mo dúpẹ́. Ọ̀run táwọn ọkùnrin míì máa ń ṣerú eléyìí fún omi kò yé wa. Obìnrin tó lóyún tó bímọ tí ò sí, tí ìfẹ́ bá bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀ náà ni ó tún padà lóyún míì tí ó bẹ́ẹ̀ tí ó sì tún dúró. Àkọọ́lẹ̀ Ọlọ́run ò lè tà sé. Gbogbo ìrìn àjò tẹ́jà ó bá rìn láyé dandan ni kó rìn kó sì gbàgbé kọjá. Àmọ́ tẹ́ bá ti rí àwọn ẹlòmíì torí ìlà kọjá kékeré kan, bóyá obìnrin bímọ ọ̀hún, ọmọ ọ̀hún ò sí, àbí ó lóyún, bóyá oyún ọ̀hún wálẹ̀, ẹ̀ sì ráwọn ọkùnrin míì wọ́n wà fobìnrin òun lẹ̀ nínú ìṣòro, wọ́n dá bùkátà rẹ̀ pé wàhálà sí ẹnu. Ìwà ọ̀dájú náà lápẹ̀rú eléyìí, torí ìwà ọ̀dájú òun náà ni a lè pé. Abẹ́ẹ̀rí nǹkan ìyá mi, wọ́n ní kò rẹ́dì ó rẹ́dì, ṣé ká sọ pé owó ni ò sí lọ́wọ́ rẹ̀ ní tó fi sá kúrò lọ hospital, àbí nígbà wọn ti mú bíìlì hospital wá pé kí wọ́n san bíìlì wọn o, hospital ò sì fẹ́ báyàn mọ̀. Bẹ́ẹ̀ bá bímọ bó bá wà bó ìsún ṣìdàkejì rẹ̀ náà ni inú ò ní kọ́ hospital mọ́ gbowó rẹ̀. Àbí ẹni tí wọ́n gbé lọ sí hospital tí ń ṣàárẹ̀ tó ń tọ̀ tálàárẹ̀ ọ̀hún sì dákẹ́ síbẹ̀, hospital ó gbowó wọn tún gbowó bẹ́ẹ̀dì, wọ́n gbowó wọn tún gbowó bẹ́ẹ̀dì. Àmọ́ kéèyàn wá wò wípé sísá lọ ló wá ń kàn, ṣe ìwé ilé ìṣòwò àdàṣobojúmu. Ẹ̀yin èèyàn mi, lórí ètò náà ni mo wà yìí. Bẹ́ẹ̀ bá sì fẹ́ pè wọlé ojú òpó òǹbẹ̀ ní ṣíṣí, aago 9 náà ló kù ìṣẹ́jú kan láti lè ṣe wa. Ìdílé aláyọ̀ fún tòní, lábára ìdílé aláyọ̀ ọ̀rọ̀ náà rẹ̀ bẹ́ẹ̀ náà bá sì tún ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ nípa rẹ̀, àbí nǹkan tẹ́yìn náà fẹ́ sọ fún àwọn ọkùnrin tí wọ́n mọ wúrú ìwà yìí, tí wọ́n fún obìnrin lóyún tí wọ́n sá lọ, tàbí bóyá ń gba bùkátà bá wá dé tí wọ́n wàá gbé bùkátà lẹ̀ tí wọ́n sá lọ wípé àwọn ò ní bùkátà kankan táwọn fẹ́ gbọ́. Bóyá yìí náà námọ̀ràn tẹ́ fẹ́ fúnrú àwọn ọkùnrin bẹ́ẹ̀, ojú òpó wa òǹbẹ̀ ní ṣíṣí, torí wípé ohun tí ò dá ò dá, ohun tí ò dá ò dá. Ẹ ṣeun Islamiat ọdún ewu, ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Islamiat ọdún ewu, ẹ ṣé mo rọwọ́ yín. Ohun tí ò dá ò dá,
téèyàn bá wúrú ìwà bẹ́ẹ̀ obìnrin téèyàn wúrú ẹ̀ sí gan ipò wo lèèyàn fẹ́ kó wà irú ipò wo irú obìnrin bẹ́ẹ̀ ó wà ṣé tọmọ tí ò sí ni yóò rò ni àbí ti ọkọ tó sá lọ tẹni tó bímọ fún tó sá lọ àbí tó hospital gan tẹ́pọ̀ àwọn gan náà tí wọ́n fi pàṣán ìyàwó tiwọn tí wọ́n fi ń jẹ́ mélòó ni kí irú obìnrin bẹ́ẹ̀ ó rò pẹ̀lú ara tútù ara tí ò tí jìnnà tó sì ń la làásìgbò yìí tó ń là kọjá bẹ́ẹ̀ ni ìyá mi á ní Àdìsá wọn ní hospital ó sanwó òṣìṣẹ́ hospital ó sanwó àwọn òṣìṣẹ́ òun ló jẹ́ káwọn náà ó ṣe kí ni kan mọ̀ dájú bẹ́ẹ̀ pé òun ló jẹ́ káwọn hospital mọ̀ dájú o torí wípé nígbà tó ṣù bá parí àwọn tó jẹ́ métrọ́ọ̀nù àwọn tó jẹ́ dókítà tó jẹ́ nọ́ọ̀sì àwọn ogún tẹ̀wọ́ wọn báyìí ni pé sálárì dá wọn tẹ̀wọ́ wọn gbowó tó ẹ ṣeun ìyá mi pé kabaníkàwò bẹ́ẹ̀ pé hospital àwọn náà ní bíìlì tiwọn tí wọ́n san fún àwọn òṣìṣẹ́ wọn ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi lórí ètò náà la wà yìí ẹja tó gbóni díẹ̀ náà ká tó mọ̀ lọ sí abala tó kẹ́yìn lórí ètò bẹ́ẹ̀ bá sì fẹ́ pè wọlé ojú òpó ń bẹ ń ṣíṣí. Ọmọlàbí ẹ ṣe ń ṣe ohun ẹ̀yìn èèyàn mi wọ́n sì bá wa sọ náà pé tó pé irú ìwà bẹ́ẹ̀ ò dá o pé ọ̀dájú ó ti kún àárín àwa dúdú ọ̀dájú ti pọ̀ jù àtọkùnrin àtobìnrin wa ìwà ọ̀dájú ẹjẹ́ àwọn gbèsè gbẹ̀kọ̀ ẹjẹ́ àti ẹ̀mọ́ ẹjẹ́ ká ti ẹ̀mọ́ ọ̀rọ̀ tẹ kẹ́mọ́ jẹ́ kẹ́ra ara ó ti ẹ̀mọ́ lò wá ní gbogbo ìgbà ẹjẹ́ káwa náà bó ti ẹ̀jọ́jú àánú díẹ̀ ẹjẹ́ ká mọ̀ ọ́ ní. pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó ẹ jẹ́ ká mọ̀ ti ẹ̀fánú ká mọ̀ fi wora wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkùnrin mi àní kò sí nǹkan tó kàn òun kí ló kàn òun pẹ̀lú kíní kan bóbìnrin bá ṣe kíní kan owó òjì sọ̀rọ̀ wọn òjì sọ̀rọ̀ ń tó òun ò ṣe gbá ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ láàánú díẹ̀ ká mọ̀ láàánú ara wa bá a bá láàdájú adájú ẹ má jẹ́ ká tiẹ̀ mọ̀ lo ọ̀dájú ìwà ọ̀dájú ọ̀hún ẹ má jà mọ̀ lò kanlẹ̀kanlẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ wò pé kí kẹ́mi ọlọ́run ó tiẹ̀ mọ ṣọwọ́ ẹ̀rí ọkàn kó tiẹ̀ mọ jẹ́ wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí wípé ẹni tí à ń hùwà yìí sí bóò la ṣe lérò pé òun fúnra rẹ̀ ń fìlì bóò la ṣe lérò pé onítọ̀hún náà ń lérò bóò ipò wo lóńtọ̀hún wà lásìkò tẹ̀ ń hùwà bẹ́ẹ̀ fún ẹ jẹ́ káà náà mọ fi ṣírò ara wa wò ká máa ti ẹ̀rọ irú arákùnrin tó sá lọ ní ìsìn tí ẹ kò tẹ̀ níjókòó kó ronú jọkàn pé ipò wo ni lágbájá wà ó ṣànígbà tán fi ń nífẹ̀ẹ́ ara wọn ó nígbà tán fi ń lọ́ọ̀fù ara wọn I love you torí tọrùn ó ṣàníjọ́ tán fi ń kọrin ìsira wọn létí ó yẹ ká mọ ní ìbẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó tó di wípé a mọ hùwà ọ̀dájú bóyá sí olólùfẹ́ wa ni sí ọ̀rẹ́ wa ni tàbí sí ẹni tó jẹ́ ẹbí wa yálà ẹ̀gbọ́n tàbábúrò ẹ jẹ́ ká mọ ti ẹ̀rọ pé ẹni tí mo fẹ́ ṣe kinní sí bóò ni ó ṣe rí lára rẹ̀ ipò wo ni ó wà ibo ni ó bọ̀ sí lára ẹ̀ tí ń bá ṣe fún ìwà ọ̀dájú kò ń gbé ní débì kankan ìwà ọ̀dájú ò dáa ẹ má jà máa dájú ara wa àwọn ọkùnrin ẹ má jà máa dájú àwọn obìnrin ẹ̀wọ̀n ló kúkú ru oyún òun ló ṣe gbá ẹlòmíì ọkùnrin mi ò fòbìnrin mi lóyún báyìí yóò sá lọ yóò dìnnà yẹn ní pé òun ò fún lóyún kó lọ obìnrin yóò sì wàá rọ́jú kẹ́lẹ́ bá mọ wàhálà tóbìnrin ń ṣe obìnrin yóò rọ́jú títí yóò tọ́jú oyún yóò dàgbé yóò dàtọ́ yóò tún bímọ fúnra rẹ̀ yóò mọ tọmọ yẹn nínú wàhálà àti ìdààmú nínú ìṣẹ́ àmọ́ bó bá wá di lọ́la irú ọkùnrin bẹ́ẹ̀ náà ó dúró yóò mọ ní bàbá lòun
àbálẹ̀ ilé tòótọ́ lòun ẹ jẹ́ ká ro gbogbo orú nǹkan báyìí pé ẹni tí à ń ṣe fún bó ló ṣe ń rí lára rẹ̀ ìbò ló ń bọ́ sí lágọ̀ọ́ ara ẹ̀ ẹ ṣeun Jókì Royal Makeover ẹ ṣe mo rí yín ẹ káàbọ̀ sórí ètò abala tó kẹ́yìn lórí ètò fún tòní òun náà ni abala àṣà wa bẹ́ẹ̀ bá wojú aago yìí báyìí aago 9 ó ti rékọjá ìṣẹ́jú 6 nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn abala àṣà wa òun náà ni abala tó kàn lórí ètò fún tòní òun náà ni ìpele kẹta lórí ètò ní abala àṣà wa òun náà ló kẹ́yìn lórí ètò fún tòní ẹlẹ́kàjọ débẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń pé àṣà wa àṣà Yorùbá àṣà tó dáa ni ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ ẹ má jẹ́ ká fọwọ́ rọ́ àṣà wa sẹ́yìn nínú ìsọ̀rọ̀ wa nínú ìṣesí wa nínú ìhùwàsí wa nínú ìmúra ẹ jẹ́ kí wọ́n rí wípé ọmọ Yorùbá àtàtà ni wá èdè Yorùbá ẹ má jẹ́ kéde Yorùbá ó parun ẹ má jẹ́ ká fọwọ́ rọ́ èdè wa ẹ má jẹ́ ká fọwọ́ rọ́ síbì kan ẹ má jẹ́ ká gbàgbé àṣà ẹ má jẹ́ àgbàgbé ilé ẹ má jẹ́ àgbàgbé ibi tá a ti wá àṣà Yorùbá àṣà tó dáa tó dùn tí àlàáfíà sì ń bẹ nínú ẹ̀ náà ni mò ń bọ̀ náà. àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn lọ́mọdé lágbà ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn ọmọdé lágbà ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn. bẹ́ẹ̀ ni àṣà Yorùbá dùn àṣà wa ní ẹja máa gbé lárugẹ àṣà wa ní ẹja náà ní ta ní ẹja náà ní ta ní wọ́n ní náà ní ohun tí a bá rí là ń ná ní ọmọ aṣẹ́gìtà mọ̀ náà ní èpògi ẹja náà ní àṣà wa àṣà Yorùbá àṣà tó dáa ní níbi ilé wa ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa lédè wa ẹ jẹ́ ká kọ́ wọn ní èdè Yorùbá torí òní kọ́ nítorí ọ̀la ni yóò wúlò fún wa yóò sì wúlò fáwọn náà lọ́jọ́ iwájú àṣà Yorùbá àṣà tó yẹ ká máa gbé lárugẹ ni torí pé àwọn tó jẹ́ ẹ̀yà abòmíì gan wọ́n ti ń wá láti wá kọ́ àṣà wa níbi èdè Yorùbá ní sísọ ni níbi ìmúra ni irun ṣíṣe ni oge ṣíṣe káṣara lọ́ṣọ̀ọ́ gbogbo ẹ̀ pátápátá ó ń làwọn ẹ̀yà míì náà ti wá ń kọ́ lọ́dọ̀ wa àṣà wa ó dùn ó lárinrin ẹ jẹ́ ká máa gbé àṣà wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bọ́n ti ń kíni ẹ jẹ́ ká kọ́ wọn bọ́n ti ń kíyàn ẹ jẹ́ ká kọ́ wọn bọ́n ti ń hùwà ọmọlúàbí ẹ jẹ́ ká kọ́ wọn bọ́n ṣe ń hùwà ìmọ́tótó lára àwọn ìṣe wa nílẹ̀ Yorùbá ni ìmọ́tótó ni ìbọ̀wọ̀ fágbà ni ìkíni ni gbogbo ẹ̀ níbẹ̀ nínú àṣà Yorùbá ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa láṣà wa ẹ jẹ́ ká kọ́ wọn bọ́n ti ń gbé àṣà Yorùbá bá a ti ń gbé ní àrùgẹ ẹ má jẹ́ ká gbàgbé ilé sórí ẹni tó sọ lẹ́nu sọ àpò ìyàkọ́ ẹ má jẹ́ fọwọ́ sí júwèé lé bàbá wa ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin gbọ̀ngàn kan sínú ẹ̀ ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ nípa oríkì níbi oríkì kíkì lára àṣà wa náà ló wà ká koríkì ẹni ká pẹ̀sà ara àwọn ìṣe wa àṣà wa nílẹ̀ Yorùbá ni ẹlòmíì ò mọ oríkì rẹ̀ ẹlòmíì ò mọ oríkì ilé wọn kò mọ oríkì ilé ìyá débi ti bàbá rẹ̀ gbogbo nǹkan yìí náà ló sì wà nínú àṣà wa nílẹ̀ Yorùbá
ẹ jẹ́ ká tú díẹ̀ dáadáa ẹlòmíì ò mọ ohun tí wọ́n ń ṣe níbi tá a ti bí wọn. Ọmọbọ́láńlé Adésànyà Sandra ẹ ṣé wọn ní ẹ̀kú ṣẹ́mà ẹ ṣeun ìyá mi mú kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹlòmíì ò mọ nǹkan tí wọ́n ń ṣe láṣà nílé wọn. Oríṣiríṣi ìdílé náà la sì ní, oríṣiríṣi àṣà la nínú ìdílé, oríṣiríṣi orò ìkálukú nílé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pera wa lọ́mọ Yorùbá àmọ́ àṣà tó ń ṣe nílé wa, àmọ́ orò tó ń ṣe lọ́ọ̀dẹ wa lọ́ọ̀dẹ bàbá wa ní àbí tìyá wa àmọ́ tí wọ́n ń ṣe níbẹ̀ torí pé àfarasí láti mọ ìṣẹ̀ṣe àṣà tí wọ́n ń ṣe nínú ìran wa torí pé wọ́n ní àṣà àtiṣe ta fi ń morírun ẹni níbi tá a ti ṣẹ̀ wá. A ní ìdílé tó ń bọ eégún, a ní ìdílé tó ń bọ Ògún, a ní ìdílé tó ń pọ̀ ìyá ni wọ́n bọ́, a ní ìdílé tó ń pẹ́ Ṣàngó ní tiwọn, a ní ìdílé tó jẹ́ pé Ọbàtálá ní tiwọn, a ní ìdílé tó jẹ́ pé Ọlọ́ya ní án, a ní ìdílé tó jẹ́ wípé ilé onílù ní án tó jẹ́ pé Àyàngalú òun làwọn ń ṣe. Ó lọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. A ní ìdílé mi tó jẹ́ pé Ọlọ́ṣun ni wọ́n omi làwọn ń bọ. Bẹ́ẹ̀ láti ìṣẹ̀dálẹ̀ ló ti wà nínú ìran Yorùbá. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ò fiyèsí, kò jẹ́ ká mọ̀ nǹkan tí àṣà tí wọ́n ṣe ní ìdílé wa. Àṣà Yorùbá dáa, àṣà Yorùbá dùn. Ẹ jẹ́ ká mọ̀ gbé àṣà wa lárugẹ. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní àwọn àṣà àti àwọn ìṣe wa ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi. Ìtàn wa tá ń bá bọ̀ inú ìwé ìtàn wa tá pè ní Ọdún Àyàkọ. Èyí tá ń bá bọ̀ òun náà ni à ń bá bọ̀ láti bí ìjẹ́ẹ̀dógún tá a pè ní ẹni wọkọ̀ lọ́nà ọjà ó náà ní ìtàn wa tí à ń bá bọ̀ láti jẹjọ. A tẹ̀síwájú ní orí rẹ̀ lẹ́nìí níbi tí a parí ẹ̀ sí ní ìjẹjọ. Ibẹ̀ náà ni a tún ti bẹ̀rẹ̀ rẹ̀ lónìí. Ibi tá ti bẹ̀rẹ̀ lónìí ibẹ̀ náà níbi tí Rọ́láyọ̀ àti Bọ̀sípò tí wọ́n ti ń sọ̀rọ̀ ìfẹ́ láàrin ara wọn, tí wọ́n ti ń sọ̀rọ̀ ìfẹ́ ní ibẹ̀ náà ni àparí rẹ̀ sí ní ìjẹjọ. Ariwo ọjà, ṣé ìwọ kò mọ̀ pé ògiri létí ni? Ògiri létí nígbà tá a ṣàbòsí. Rọ́láyọ̀ tógiri bá létí jẹ́ kó gbọ́ ohun tá à ń sọ, ọ̀rọ̀ wa yóò fi lẹ́lẹ́rìí ni. Ó fẹ́ kí àwọn màmá olùṣọ́ máa rò pé mo ti ń ya ọmọkọ́mọ àbí ọmọkọ́mọ báwo? Ọmọdé ń dà wọ́n láàmú. Ṣé o rò pé wọn kò mọ̀ wá papọ̀ àbí n kò tí ì dá orúkọ rẹ nígbà tí mo dé tí wọ́n sì ti ń dá mi lóhùn wípé ó ti gba ààyè òpin ọ̀sẹ̀ láti lọ yọjú sí àwọn òbí rẹ̀. Kódà díẹ̀ ló kù kí wọn ó bi mí ìdí tí o kò fi dágbére fún mi. Kó tó lọ, kí ni èsì tí o fún wọn? Wọn kò bi mí, mo ní wọ́n fẹ́ bi mí, ṣùgbọ́n ká má parọ́, inú mi dùn bí mo ṣe ń rò pé wọ́n mọ̀ pé ó yẹ kí o dágbére fún mi. Ṣé àwọn ni ó fi mí fún ọ ni? Àwọn kọ́, ṣùgbọ́n ẹlẹ́rìí mi ni wọ́n. Bọ̀sípò, Rọ́láyọ̀, ọkùnrin ló ń ké sí. Báyìí ni ọ̀rọ̀ ìfẹ́ wọ̀ láàrin Bọ̀sípò àti Rọ́láyọ̀. Àwọn méjèèjì fi ọ̀rọ̀ náà tó òbí wọn létí. Àwọn òbí wọn sì gba àbá wọn wọlé. Bọ̀sípò parí ẹ̀kọ́ rẹ̀, ó ṣe àgùnbánirọ̀, ó rí iṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan tí ó ń bá ní kólẹ̀ kó títì tí olú iléeṣẹ́ wọn wà ní ìlú Àròmísá. Rọ́láyọ̀ náà parí ẹ̀kọ́ rẹ̀, ó rí iṣẹ́ ní báńkì kan ní ìlú Àkété tí kò jìnnà ju ibùsọ̀ kan ààbọ̀ sí Àròmísá. Àwọn àbúrò Rọ́láyọ̀ mẹ́tẹ̀ẹ̀ta
Kọ́láwọlé, Gbọ́lábọ̀ àti Ọlákúnlé náà ti wà ní yunifásitì ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ní ọjọ́ kan lẹ́yìn ìjọsìn ọjọ́ ọ̀sẹ̀, Rọ́láyọ̀ ṣe ìlérí fún àwọn òbí rẹ̀ pé òun ni yóò máa tọ́ àwọn àbúrò òun ní ilé ẹ̀kọ́. Ọlọ́run sì ràn án lọ́wọ́ láti mú ìlérí náà ṣẹ. Inú bàbá Rọ́láyọ̀ dùn gidigidi sí ìpinnu yìí. Ó ní, kò yà mí lẹ́nu, láti ìgbà tó ti wà lọ́mọdé ni mo ti rí àmì ìdánilójú pé èmi ni mo bí ọ àti pé èmi náà ló jọ. Ṣé ọmọ àjànàkú kan kì í yà rárá? Ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ni yóò jọ. A kì í sì bímọ nísọ̀ àgùntàn kórè sọ ewúrẹ́ lọ jẹun. Ẹ wo Rọ́láyọ̀, ọkà bàbà kan ṣoṣo nínú ẹ̀kọ́, agún ọkà lódó, alọ́ lọ́lọ́, ayọ̀ asẹ́tì ọkà, asẹ́kàndá kúrò nínú ògì, ada omi gbígbóná sí ògì, àpò lárúdú gbogbo wàhálà tá a fọkà ṣe, amú ẹ̀kọ́ lọ́wọ́ àtún kan ẹyọ kan ọkà bàbà nínú ẹ̀kọ́ láì farapa. Ṣé ẹni tí orí bá kó yọ kò ní ṣàìkóyọ dandan? Èyí sì nìkan kọ́, gbogbo owó tí mo ná lórí ẹ̀kọ́ rẹ̀ lọ́dún 3 ló dá ìlọ́po rẹ̀ padà fún mi láàrin oṣù 6 tí o bẹ̀rẹ̀ iṣẹ́. Ò ń tọ́jú mi, ẹ̀rù sì ń bà mí. Rọ́láyọ̀ dáhùn pé, bàbá mi, ẹ má jẹ́ kí ẹ̀rù bà yín, ṣe bí ẹ̀yin lẹ bí mi. Ohun tí ìbá mú ẹ̀rù wá àti sọ, ó sì ti yanjú tipẹ́. Kí Ọlọ́run dá ẹ̀mí ẹ̀yin méjèèjì sí fún mi níwọ̀n ìgbà tí iṣẹ́ mi bá sì ń lọ déédé. Kí ẹ fẹ̀yìntì kí ẹ máa jẹun ọmọ lókù. Mo ti bá ọkọ àfẹ́sọ́nà mi sọ, ó sì ti gbà pé lóṣooṣù ni a ó máa mú ẹ̀tọ́ yín wá fún yín. Ó kárí ọmọ mi o, Ọlọ́run yóò dá ẹ̀mí ẹ̀yin méjèèjì sí fún wa. Ẹ̀yin náà yóò jẹun ọmọ o. Tí o bá dé Arómisá, kí o bá mi sọ fún Bọ̀sípò pé kí ó yọjú sí mi. Mo fẹ́ bá a ní gbólóhùn, mo fẹ́ bẹ́ẹ̀ kí ó fọwọ́ sí ó nípọn mú ọmọbìnrin bíi ọmọkùnrin. Kí ó má lérò wípé ọmọkùnrin nìkan ni ó wúlò láwùjọ. Wọ́n jíṣẹ́ yín o, ṣùgbọ́n gbogbo àlàyé nípa ọmọbìnrin tàbí ọmọkùnrin ló yé Bọ̀sípò, àti pé gbogbo ipá láti bí ọmọkùnrin àti ọmọbìnrin nípa ìṣẹ̀dá ọwọ́ ọkọ ló wà, kò sí lọ́wọ́ ìyàwó. Ẹ̀yin òbí wa kàn ń da àwọn ìyàwó yín sí ọ̀ràn tí wọn kò mọwọ́ mẹsẹ̀ lásán ni. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wo ló fi ìdí rẹ̀ múlẹ̀? Kò sí àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé mímọ́ tí mo mọ̀. Nínú bàọ́lọ́jì tí í ṣe ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti kà á. Àwọn ìjọ wo ni wọ́n ń lo ìwé bàọ́lọ́jì? Gbogbo ẹni tó ní ìmọ̀ ẹ̀kọ́ ní iléèwé gíga tí ó kọ́ nípa bàọ́lọ́jì ló ní àǹfààní láti kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ìdàpọ̀ àti ìbísí, ìlóyún àti ìbímọkùnrin àti obìnrin. Má wulẹ̀ làágùn jìnnà, àwọn èèyàn yóò fi tèmi kọ́gbọ́n pé ọ̀kan lọ́mọ. Tó ẹ̀yin èèyàn mi, ibi tí ìtànwún tó forí tì lónìí nù. Bó bá dijọ́ mẹ́jọ, á tẹ̀síwájú lórí orí 12 tí í ṣe Rọ́láyọ̀ Daya Bọ̀sípò. Àti bàbá àtìyá pé kí gbogbo wọn mọ̀ wípé àtọmọkùnrin o àtọmọbìnrin kò sí èyí tí kì í ṣe ọmọ. Ọlọ́run ọba náà ló ń ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká tọ́jú ọmọbìnrin wa gẹ́gẹ́ bí a ṣe ń tọ́jú ọmọkùnrin. Ẹ má jẹ́ ká fi ọmọkùnrin kẹ́ ọmọbìnrin wípé ọmọbìnrin nìkan, ọmọkùnrin nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣe dáadáa tàbí kàwé. Kò sí ní tọkùnrin ṣe tóbìnrin ò ṣe mọ́ láyé ìsìn yìí. Ẹ ṣeun Isaac
Akínmádélọ ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo yín pé ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní mo dúpẹ́ lọ́wọ́ yín ibi tá a fi àdàgbé ètò tòní tá a fi rọ̀ sí rèé ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ẹ wá polówó ọjà yín kí gbogbo ayé mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbé ṣe ẹ bá dá a dòwò pọ̀ ká fi tiwa gbé tiyín lárugẹ ẹ̀yin onílé iṣẹ́ ńlá ilé iṣẹ́ kéékèèké ẹ̀yin alájẹ bàbá lọ́jà ẹ̀yin onílé ìjọsìn ní mọ́ṣáláṣí oníṣọ́ọ̀ṣì ẹ jẹ́ ká bá yín polówó ọjà yín ká bá yín polówó ká bá yín kéde ìpolówó yín àjọ̀dún lẹ fẹ́ ṣe ìkórè ni àsàlátù lẹ́yìn fẹ́ ṣe ni àbí ẹ fẹ́ ṣe wàlímọ̀ tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ pa ẹ̀ àbí ẹ fẹ́ ṣe ìsọjí ìta gbangba tẹ́ fẹ́ ká yóò gbọ́ ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn lónìí ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé gbọ́ kí wọ́n sì mọ ohun tí ẹ̀ ń tà ẹ kàn sí wa lónìí ẹ̀yin onílé iṣẹ́ kéékèèké ẹ̀yin tí jẹ́ pé nílé lẹ ti ń tajà yín ẹ bá wa dòwò pọ̀ lónìí ká bá yín polówó ọjà yín ẹ láǹfààní láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìyẹn studio number wa 07459 353799 07459 353799 náà ni ẹ lè pè sí fún ẹ̀yin tẹ́ wà ní UK àwọn tá wà Nàìjíríà a lè pè sórí WhatsApp wa +44 74 59 35 3799 +44 74 59 35 3799 náà ni ẹ lè pè sí bákan náà iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ fi alága àdúrà alága àjókòó ni MC lẹ ń fẹ́ ni event planner lẹ fẹ́ fún ìnáwó yín ẹ fẹ́ olórin ni fún ìjọ yín àbí ẹ fẹ́ olórin fún pàtì yín àbí ẹ fẹ́ children entertainer ẹ kàn sí iléeṣẹ́ wa Authentic Entertainment Organization lábẹ́ àkóso èmi ìyá àbàdàn Authentic náà ni ọdún ni wá a kì í ṣàìmọ̀ fólókó ẹgbẹ́ gbogbo ayẹyẹ yín tẹ́ fẹ́ ṣe ní 2019 wá kábà yín darí ẹ̀ ọdún ni wá ìṣàmọ̀ fólókó àmọ̀ṣẹ́ wa níṣẹ́ ọlọ́run sì fún wa ṣe ẹ̀yin ẹ pè wá náà fún gbogbo ìnáwó yín tẹ́ bá fẹ́ ṣe nílẹ̀ yìí tàbí níbikíbi ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé kò síbi tí ọwọ́jà wa ò dé àbá yín darí ẹ̀yẹ tí yín ó dùn kábà yín package event gbogbo ẹ̀ pátá náà lọ́lọ́run fi rán wa nílé iṣẹ́ ìyá àbàdàn tí ẹ mọ̀ sí Authentic Entertainment Organization event gbogbo yín pátápátá ẹ bá wa dòpò fún ìnáwó yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ̀lé pè sí ní 079 080 25 944 079 080 25 944 òun náà ni ẹ lè pè sí ẹ lè pè mí lórí WhatsApp náà kí ẹ fi +44 kún láti pè wá fún gbogbo ayẹyẹ yín tàbí kẹ́ ẹ fọ́lọ̀ wa lórí Facebook page wa Authentic Entertainment Organization event ẹ bá wa like ẹ follow ẹ like page wa Authentic Entertainment Organization event ẹ follow wa lórí ẹ like page wa ẹ máa rí gbogbo àwọn ayẹyẹ tí a ti ń ṣe tá a ti ń darí bákan náà ẹ má gbàgbé fún event mi tó ń bọ̀ lọ́nà event mi tó ń bọ̀ lọ́nà ìyẹn ti Praise Festival wa 2019 gẹ́gẹ́ bí mo ṣe ti ń polówó ẹ̀ fún wa 2019 Praise Festival 3rd edition wa lélẹ́yìí tí a fẹ́ ṣe pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Evangelist Bùsọ́lá ọmọ Jésù táwọn sí ìyá àbàdàn Authentic náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ ní mí pèdèpèdè ní bẹ́ẹ̀ olórin náà sì tún ní mí eléyìí máa ń wáyé lọ́dọọdún la máa ṣe ti 2019 lélẹ̀ mọ́ pé gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀pọ̀ pè mí síbi ayẹyẹ yìí ní Friday April 26 2019 Friday the 26th 2019 òun ló máa wáyé láti aago 4 ìrọ̀lẹ́ from 4 p.m. to 10 p.m. ló máa wáyé ìyẹn ní Wickway Community Center St. George's Way London SC15 6PL London SC15 6PL ní Wickway Community Center ní St. George's Way ní South East London aago 4 náà ló máa bẹ̀rẹ̀ red carpet wa ó máa bẹ̀rẹ̀ ní aago 4 gbogbo wa pátápátá náà ni à ń pè ẹ jẹ́ ká sí kájọ wá gbé Ọlọ́run ga ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà la máa bá pàdé níjọ́ tó máa fi orin ní Ọlọ́run ẹ jẹ́ kájọ gbé Ọlọ́run ga ẹ jẹ́ kájọ dúpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ kájọ fún orin yìí kájọ fi jíjó àjíǹde Jésù kájọ jíjó àjíǹde gbogbo wa pátápátá
náà ni mò ń pè kájọ wá pàdé lọ́jọ́ náà mò ń pè ní òpùgbẹ̀lẹ̀ lólùfẹ́ Ìyá Ìbàdàn lólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò kájọ gbé Ọlọ́run ga. ẹ ṣeun the choosing Ajíbọ́lá Lawal ẹ ṣé gbogbo ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ ràn wá lọ́wọ́ náà fún ohun kan tàbí ìkejì kò sí nǹkan tó kéré tó tóbi jù tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ fún ọjọ́ yìí mi ò lè dá ṣe ẹ̀yin náà ni àjọ máa ṣe tẹ́ bá fẹ́ ràn mí lọ́wọ́ fún ọjọ́ yìí gbogbo tẹ́ bá fẹ́ fún wa omi ní drink ní gbogbo ẹ̀ ní kò sí èyí tí ó kéré bó sì jẹ́ owó náà lè fẹ́ fún wa ẹ lè fún wa lórí PayPal wa PayPal wa tí ṣe paypal.me/Ìyá-Ìbàdàn paypal.me/Ìyá-Ìbàdàn òun náà ni ẹ lè bá wa san ẹ lè fún wa ní nǹkan tí ẹ bá fẹ́ fún wa sí lágbára Ọlọ́run Olúwa yóò bùkún fún gbogbo wa lágbára àṣẹ Èdùmàrè paypal.me/Ìyá-Ìbàdàn òun náà ni gbogbo ohun tí ẹ bá fẹ́ fún wa òun náà ni ẹ lè bá wa fi sí Ọlọ́run yóò bùkún fún gbogbo wa ilé àtọ̀nà wa kò ní bàjẹ́ ẹ ṣeun ṣe mo dúpẹ́ lórí ètò fún tòní a máa lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Èdùmàrè àwa náà la máa wá ẹ̀yin náà la máa bá ìbànújẹ́ kò ní kángun sọ́dọ̀ wa àní rógun ẹkún bẹ́ẹ̀ la dẹ̀ ní rógun òṣè àní rí ìbànújẹ́ kò ní dàpọ̀ máyọ̀ wa a fi ẹnu ètò tòní a fi sọlẹ̀ bí ìgbà tí ọkọ̀ bá fẹnu sọlẹ̀ sébùté títí ìjọ́ mẹ́jọ tá tún fi pàdé pẹ̀lú ògùn Ọlọ́run ọba ibi ò ní wọlé wa ìbànújẹ́ ò ní wọlé wa àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ìyá Ìbàdàn yín authentic ọdúntẹ́bù Ìyá Ìbàdàn yín rè wọ́n lá ń lóní pírẹsidẹ́ntà yín rè á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo rọ̀ yájú ọmọ yín rè ti pàṣíwájú bàbá ajímọ̀sára ìjọba fún gbogbo UK náà ni mo dágbére fún yín lónìí pé ó ráyọ̀ lásùn àní gbọ́bi sí ẹ̀yin náà ní gbọ́bi sí wa ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ agbára Ọlọ́run ó ráyọ̀ báyìí náà lásùn àwa náà lọ lónìí á tún padà níjọ́ mẹ́jọ wọn nílò lọ ẹja tó lọ tí ò dálé mú nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò títí ìjọ́ mẹ́jọ tá tún fi pàdé ẹ̀dá kan bẹ́ẹ̀ bá rí èṣù tọwọ́ ọkọ mú tó fi gọ́gùn ojú ẹ má fọwọ́ mú èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí ìjọ́ mẹ́jọ tá tún fi pàdé ká pàdé láyọ̀ ká pàdé níre ire kàbìtì ó dàárọ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn mi á tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba ó dàbọ̀. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. Oh la la! Ìyà yìí ti tó, Ọlọ́run mi ni ó fẹ́. Godfather Music
International proud presents evangelist Ọlásùúrùlérè aláṣepẹ́ in power press concert tí a pè àkọlé ní praising the God of perfection pẹ̀lú album launching oníṣòtú tó ṣẹ̀ṣẹ̀ jáde tí a pè àkọlé ní ọba yìí ni màá sìn this king I will serve nínú orin tuntun yẹn ẹ gbà. àdúrà mi gbà o àdúrà mi gbà o. bí a bá lè ṣe àdúrà mi gbà o. wo ọjọ́ yìí ti máa dùn jù a ó fi ìlú àtijọ́ ní ọba àwọn ọba ẹ tún gbà. mo rọmọ àgbélébù rẹ o mo rọmọ. yẹ́bà ìyẹn ọdún yìí pẹ̀lú ayẹyẹ ìkójáde orin tuntun album launching wo o gbọ́dọ̀ mí sí ẹ̀. a ó yin Ọlọ́run All Gospel Music Association of Nigeria goma wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí tájọ́ máa yin ọba àwọn ọba Saturday 20 of April 2019 ló máa wáyé time 2 p.m. to 10 p.m. venue Nisbet Community Hall Cruiser Terrace Omatin High Street postcode E968J ọba yìí ni wọ́n máa sìn ẹ̀ tún gbà. ọba yìí ni màá sìn ọ́ láyé. ọba yìí ni màá sìn ọba yìí ni màá sìn ọ́ láyé. àdúrà ní ṣe tiẹ̀ tì gbogbo abiyamọ yẹn ló gbọ́dọ̀ ní kọ́pì òní tuntun yìí ẹ̀ tún gbà. àbíyè mo bá ẹ dúpẹ́ o. bàbá àbíyè mo bá ẹ yọ̀. Evangelist Ọlásùúrùlérè aláṣepẹ́ ó máa yin Ọlọ́run ní ọ̀nà ọ̀tọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ́ látẹ̀pọ̀ sórí 0739305035 tàbí Godfather sórí 0794630078. ìyẹn ọdún yìí don't be told be there.